أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين، وصلى الله وسلم على نبينا محمد وعلى آله وأصحابه أجمعين ومن اهتدى بهداه وسار على نهجه إلى يوم الدين وبعد. السلام عليكم ورحمة الله وبركاته. adúpẹ́ fún Allah subhanahu wa ta'ala. Bákan náà ni a tọrọ ìkẹ́ àti ìgẹ̀ fún Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam. Àwa bí Ọlọ́run Allah subhanahu wa ta'ala kí ìkẹ́ náà kó máa jẹ́ ti àwọn ará ilé rẹ̀ àtàwọn sàhábà rẹ̀ títí dórí àwọn ẹni rẹ̀ ní àpapọ̀. Biqudratillahi ta'ala. Ètò eléyìí tí a fẹ́ wọnú èyí kí Ọlọ́run Allah subhanahu wa ta'ala ó ṣe ní ìrọ̀rùn fún wa. A gbìyànjú láti máa enlighten wa, láti máa ṣèṣítí fúnra wa àti ìpenisákíyèsí lórí tó ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ àwọn ọmọ ẹlẹ́bọ ní ilẹ̀ Yorùbá. So according to yamayama tí gbogbo wa náà taari tí wọ́n ṣe ní ẹnu ọjọ́ mẹ́ta yìí, kí Ọlọ́run Allah subhanahu wa ta'ala kí ó mú èmi àti yín dúró. Òjíṣẹ́ Ọlọ́run sallallahu alayhi wa sallama ó ti jẹ́ ó yé wa náà tẹ́lẹ̀. So Ọlọ́run Allah subhanahu wa ta'ala náà sì ti ṣe ní àlàyé fún wa nípa pé àwọn tí wọ́n jẹ́ àwọn ẹlẹ́bọ yìí wọ́n yìí ṣèyàn gidi kan téèyàn máa ń ṣe kíni tí àwa mùsùlùmí ta máa ń rí láìlé lórí. Wọ́n yìí sì ṣèyàn rí lọ́dọ̀ òun Ọlọ́run Allah subhanahu wa ta'ala bí kìí ṣe pé èèyàn burúkú ni wọ́n, gẹ́gẹ́ bí Ọlọ́run bó ṣe àlàyé rẹ̀ fún wa. So eléyìí ni àwa gbìyànjú láti máa kàn máa ṣe àwọn àlàyé nǹkan kan fúnra wa lórí àwọn ìbéèrè ìrújú tí wọ́n mú wá. So unfortunately àwọn tí wọ́n jẹ́ àwọn ahlul bid'ah nílẹ̀ Yorùbá ń bíbà yìí, pẹ̀lú gbogbo ẹnu tí wọ́n ń lé, mú padà wá ń wo owó tí oníkálukú wọn tí wọ́n fẹ́ máa fi àdírẹ́sì issue yẹn. So ó jẹ́ kí ẹ̀rín máa pa mí, kọ́lọ́run bá kó ṣàánú wa. So bákan náà dẹ̀rí àwọn tí àwọn aráwọ̀ èèyàn kọ̀ọ̀kan náà táwọn míì máa jáde táwọn máa ní mùsùlùmí làwọn but kìíní kan wọ́n á sàmọ́ wá àwọn àwáwí. So eléyìí ẹ̀yin ọmọ ìyá mi nínú Islam, ìṣesí táwọn èèyàn wá ń ṣe yẹn ó ń jẹ́ kí ọ̀pọ̀lọpọ̀ wa náà ń gbà míì ká padà máa rí sáàsì àwọn tí wọ́n ń pera wọn ní kíni o, tí wọ́n ń pera wọn ní mùsùlùmí. Ó ń padà wá ń jẹ́ kó máa yí wa pé àṣeyẹ̀sìn ò tiẹ̀ yé àwọn ará bí wọ́n kàn ń pera wọn ní mùsùlùmí ni. Àbí Ọlọ́run Allah subhanahu wa ta'ala kó dákun kó túnbọ̀ fi ẹ̀sìn rẹ̀ kó fi yé wa jù báyìí lọ, kó fi àgbọ́yé ẹ̀sìn kó fi ta wá lọ́rẹ. Torí pé oníṣẹ́ Ọlọ́run sallallahu alayhi wa sallama ó jẹ́ kó yé wa pé la an yahdi Allahu bika rajulan wahida khayrun laka min humuri ni'am. Bákan náà oníṣẹ́ Ọlọ́run sallallahu alayhi wa sallama ó ní man yuridillahu bihi khayran yufaqihu fid din. Èèyàn tí Ọlọ́run ọba Allah subhanahu wa ta'ala tó bá fẹ́ dáadáa fún yóò fún lágbọ́yé ẹ̀sìn rẹ̀. So màá gbé lórí ọ̀rọ̀ arákùnrin tí mo gbé ọ̀rọ̀ rẹ̀ wáyé. Ẹ̀wọ̀n ìyá mi nínú Islam wọ́n ń gbé àwọn ìrújú kan wá, wàílá ọ̀rọ̀ wọn ò bá mọ̀ necessary kéèyàn gbé wá, wọ́n máa kàn ra for the starting inshallah ta'ala. Tó bá padà yá a máa adjust àwọn program wa, but inshallah ẹ rí i pé episode 1 ni. So iye episode tọ́lọ́wọ́n bá Allah subhanahu wa ta'ala tó bá kádàrá pé kó dé inshallah ta'ala àrà máa bá lọ bẹ́ẹ̀. Mo fẹ́ jẹ́ kí a kọ́kọ́ gbọ́ ọ̀rọ̀ tí arákùnrin yìí, ìkan nínú àwọn ẹlẹ́bọ ilẹ̀ Yorùbá, tí wọ́n sọ. Mo kọ́kọ́ fẹ́ rọ ẹ̀yin ọmọ ìyá wa ní Islam náà pé a ní láti mọ̀ dájúdájú pé èèyàn tó bá fẹ́ lọ bá Ọlọ́run ọba Allah subhanahu wa ta'ala pàdé lẹ́ni tí ó dunnú pàdé Ọlọ́run tọ́lọ́run ọba náà tí ó ṣe dáadáa rẹ̀ fún, ní ẹ̀sìn kan tá a tún fẹ́ sìn ní táìmù tá a wà yìí mọ́ ju Islam lọ, al-Islam. So ti yẹn sìn. So bákan náà nínú tí ó máa ń sábà fẹ́ dàrú táwọn tí wọ́n jẹ́ àwọn ẹlẹ́bọ àtàwọn ọmọ kiri yóò yẹn tí wọ́n máa ń fẹ́ gbé wá
wọ́n ní ẹ̀sìn Islam asọ́pá ànábì ni Ọlọ́run fi rán sallallahu alayhi wa sallama pé báwo lẹ ṣe wá sọ fún wa páwọn tí wọ́n jẹ́ àwọn ànábì yòókù náà tán ti kọ́kọ́ lọ àwọn kiri yóò náà máa ń kílèmù yẹn lẹ́sìn máa lá ànábì Islam ni wọ́n mú wá bẹ́ẹ̀ ni ìrẹ́ ọmọ ìyá mi nínú Islam wallahi al-adim ẹ̀sìn al-Islam ìjúpájú sẹ́lẹ̀ fọ́lọ́run ọba ìtumọ̀ tá à ń pè ní al-Islam nìyẹn ẹ̀sìn tí gbogbo àwọn tí wọ́n jẹ́ àwọn ànábì Ọlọ́run ọba pátá tí wọ́n mú wá sáyé nìyẹn tó ti yẹn sìn al-Islam ní tá à ń pè ní al-Islam kí ni tá à ń pè ní Islam ẹ̀yọ́ mọ̀ ìyá mi nínú Islam huwa al-istislamu lillahi bit-tawhid òun náà ní kí a ṣe kí ni o ká juwọ́ ju sẹ́lẹ̀ fún Ọlọ́run ọba Allah subhanahu wa ta'ala pẹ̀lú kí ni o pẹ̀lú ìṣe ní àṣọ wal-inqiyadu lahu bit-ta'a bákan náà abọ̀rọ̀mọ́ tẹ̀lé Ọlọ́run ọba Allah subhanahu wa ta'ala wal-khulusu mina shirki wa ahli bákan náà abọ̀rọ̀ bọ́pá bọ́sẹ̀ kúrò nínú ìmọ̀ associate partnership pẹ̀lú Ọlọ́run ọba àti àwọn tí wọ́n bá ń ṣe so ìdí rèé tó fi jẹ́ pé ìwọ ọ̀kan ò lè pèrè ẹ ní Yorùbá àwọn bí ò lè pèrè ẹ ní mùsùlùmí gbogbo ẹ̀yin ahlul bidah yẹn ẹ lè pèrè yín ní mùsùlùmí kẹ́ ẹ sọ fún wa pé ẹ ń wá peace ká wá sọ pé à ń sọ̀rọ̀ à ń ṣe dáwà kẹ́ wá ní Ọlọ́run ní lakum dinukum waliyadin so ká máa ṣe tiwọn káà náà máa ṣe tiwa yes bọ̀ ṣé yẹn túmọ̀ sí pé à ní ṣe dáwà torí pé nínú tá Nabi sallallahu alayhi wa sallam tó fi 10 years ṣe nílùú Mọ́kà tó tó di kó lọ sílùú Madina òun náà ní kíni o bóyá ṣe 10 or 13 years òun ló lò nílùú Mọ́kà tó tó di kó lọ sílùú Madina kí ló ń pèpè sí ìrẹ́ ọmọ ìyá mi nínú Islam ó ń pèpè sí at-tawhid gbogbo àwọn àyàtì tó sọ̀kalẹ̀ ń bẹ̀ èyí tó pọ̀ jù ó àdírẹ́sì kíni o ohun tó ní ṣe pẹ̀lú ìṣe Ọlọ́run ọba láṣọ mo wá fẹ́ kẹ́mi àti yín ká mọ̀ dájú pé kò sí ẹ̀sìn kankan tí Ọlọ́run ọba fẹ́ gbà lọ́wọ́ ẹrúsìn rẹ̀ látìgbà tó ti gbé ànábì Muhammad sallallahu alayhi wa sallam dìde ila qiyami saa títí tá yóò fi parẹ́ tó ní kálukú ó fi lọ dìde síwájú Ọlọ́run ọba rẹ̀ kò sẹ́sìn mi tọ́lọ́run ọba fẹ́ gbà lọ́wọ́ ẹ̀dá rẹ̀ mọ́ ju kíni lọ ju al-Islam lọ ìrẹ́ ọmọ ìyá mi wá wá béèrè pé kí ló wá dé tẹ́yà àwọn tí wọ́n wá láwọn náà àwọn jẹ́ ẹlẹ́sìn tó ní kálukú náà wá pọ̀ lọ rẹpẹtẹ ẹ dákun àwọn tí wọ́n ń pera wọn ní ẹlẹ́sìn ìṣẹ̀ṣe ṣe mọ̀ pé ní tí ìwọnú ọ̀rọ̀ yẹn sìn ẹ má jẹ́ ká mọ̀ tí ìwọnú ọ̀rọ̀ yẹn almuhimu ẹ̀sìn tí Ọlọ́run ọba fẹ́ gbà òun náà ní al-Islam àwọn ọgbẹ́ báwo làwọn tí wọ́n wá láwọn ń sin nǹkan míì náà lẹ́yìn Ọlọ́run ọba ṣe wá pọ̀ báyẹn kí ló wá dé tí gbogbo wọn mọ̀ ṣe Islam Ọlọ́run ọba ní walau sha'a rabbuka laja'ala man fil ardi jami'a àbí báwo ni mi ò rántí bí àyà ẹ̀ ṣe wá mọ́ṣá àbí la ja'alnakum ummatan wahida so Ọlọ́run ọba Allah subhanahu wa ta'ala ní pé tó bá wù yín tó bá wù èmi Ọlọ́run ọba ni màá ṣe gbogbo yín lẹ́yọ̀ kan ṣoṣo ṣùgbọ́n tí àjọmọ́ ní ìyapa ẹnu náà ni ní mushkila bọ̀tì rẹ ọmọ ìyá mi nínú Islam ṣé ó dé stage pé kí mùsùlùmí má ṣe dáwà mọ́ a máa ṣe dáwà so wá rí wọ́n tó pé rẹ̀ mùsùlùmí bóyá o pèrè ẹ láfà ni o àbò tí ẹ pèrè ẹ láfà o kàn pèrè ẹ ní ordinary muslim tí ò ṣe àfà tí ò nímọ̀ nípa ọ̀rọ̀ ẹ̀sìn ó ṣe pé kò yẹ ká dé stage yẹn náà ná bọ̀ tó lè dá sọ́rọ̀ ẹ̀sìn wọnúwọnú bọ̀ ó bọ̀rọ̀ mọ̀ nípa ẹ̀sìn ẹ ìwọ tó kì í ṣe àfà ó yẹ kó yé mi àti ẹ dájú àti gbogbo èèyàn tí ò bá wò ó lè pera wọn ní àfà náà kò sí bí ẹ ṣe fẹ́ sáìnì agreement peace pẹ̀lú àwọn ẹlẹ́bọ nílẹ̀ Yorùbá tó ti yé bí kìí ṣe pé kí wọ́n mọ̀ wọn ara wọn ni kò sí agreement kápẹ́ ẹ má ṣe dáwà yín lọ ẹ má sọ̀rọ̀ nípa ẹbọ mọ́ ò ṣe ní sọ̀rọ̀ nípa ẹbọ ìwọ́dẹ̀ péré ẹ láfa so mọ̀ pé nínú nǹkan tó jẹ́ nǹkan alákọ̀ọ́kọ́ tó tóbi jù nínú tọ́lọ́run ọba kọ̀ fún wa òun náà ní kíni òun náà ní al-ishraku billah máa wá wò nínú tó wá tóbi jù lọ nínú tọ́lọ́run ọba pa wá láṣẹ nu gbogbo àwọn àṣẹ tọ́lọ́run pa wá èyí tó tóbi jùlọ tó dẹ̀ fi heavy jùlọ níwájú Allah subhanahu wa ta'ala òun náà ní kíni o al-ibadatullahi wahda ibadatullahi wahda òun náà ní ká máa sin Ọlọ́run ọba nìkan ṣoṣo dákun báwo ni ó ṣe ìwọ tó pèrè ẹ láfà ṣe fẹ́ ṣe dáwà bọ́ ṣe mọ̀ gbọ́n ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn lẹ́ni tápẹ́ra wọn láfà yẹn ọ̀pọ̀lọpọ̀ ajíṣe bí àfà ni wọ́n wọ̀nyí ṣàfà májò yẹ ẹlẹ́nu pé ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tá ń ṣe tí wọ́n táwọn èèyàn pariwo wọn lọ́tún lósì kíníkan àṣẹ kíníkan yẹn gan ajíṣe bí àfà ló pọ̀ jù wọn kì í ṣe àfà
kí ló fà á àwọn kan tún wá jáde wọ́n ní ẹ̀yin náà lẹ́ ń bá àwọn bàbá wa jẹ́ àbá àwọn bàbá yín jẹ́ torí pé àwọn bàbá yín gan ò jókòó síbi tó yẹ ká jókòó sí àwọn bàbá yín ò sọ òdodo ọ̀rọ̀ tó yẹ kí wọ́n sọ torí pé ìwọ tó bá pèrè láfà tó bá ní káwọn tí wọ́n jẹ́ mùsùlùmí dákẹ́ kí wọ́n má sọ̀rọ̀ nípa ẹbọ mọ́ kí wọ́n fi ọ̀rọ̀ ẹbọ lẹ̀ tá a bá wá dákẹ́ nípa ọ̀rọ̀ ẹbọ so fẹ́ jẹ́ káyé àwọn èèyàn bàjẹ́ ni àwọn ọmọ ìyá wa náà wọ́n máa gbé jáàbù wọ́n máa gbé jáàbù tẹ̀lé ọdún náà ọ̀pọ̀lọpọ̀ míì náà èmi tó bá jẹ́ bí aláìmọ̀kan ló fi ń ṣe tó ọmọ ìyá wa náà láti mọ̀ pé lámàríyàn tó pé ẹ mùsùlùmí yóò máa gbé fìlà yóò máa gbé láwàní yóò máa gbé hijab yóò máa gbé tẹ̀lé àwọn bó ti yẹ pé àwọn recommended hijab náà níná yóò máa gbé tẹ̀lé àwọn ọlọ́sùn lẹ́yìn àná àmọ́ láwọn lọ ń bọ odò inna lillahi wa inna ilayhi raji'un àmàríyàn tó péré ẹ̀ ní ọmọ mùsùlùmí wàá lọ máa bá wọn ṣe ọṣẹ ìtajà ọṣẹ awọ́rò kìíní kan oṣólẹ̀ ẹ̀bẹ̀ àwọn àgbà wo ló ń bẹ̀ ẹ̀yọ́nú àwọn àgbà ẹ̀yọ́nú ta ló ń wá tó wá ẹ̀yọ́nú ọlọ́run ọba Allah subhanahu wa ta'ala so idan automatically mùsùlùmí bọ̀rọ̀ máa ṣe dáwà in tó kó méjèèjì sínú alákọ̀ọ́kọ́ ń bẹ̀ náà ni pé ká máa sin ọlọ́run ọba nìkan ṣoṣo ẹlẹ́ẹ̀kejì ni ká jìnà sí ìmọ̀ associate partnership pẹ̀lú ọlọ́run ọba Allah subhanahu wa ta'ala so bákan náà ni pé ká albushro so ti yẹn sìn inú ẹ̀ náà ni pé a máa fún àwọn ọmọ ìyá wa tán jẹ́ ọmọ ìyá wa mùsùlùmí àti gbogbo àwọn tá a bá ń ṣe dáwà fún èèyàn tó bá lè juwọ́lẹ̀ fọlọ́run ọba tó juwọ́lẹ̀ fọlọ́run tó dá ayé àtọ̀run tó dáwọ́ tó dá èmi tó dá ogun tá à ń lò láyé ẹnìyẹn yóò rí àlìjánná ọlọ́run ọba Allah subhanahu wa ta'ala bọ̀ èèyàn tó bá ṣe kèfèrí tó ṣàìmoore sọ́rọ̀ ọlọ́run ọba tó ṣàìgbàgbọ́ sọ́rọ̀ ọlọ́run ọba Allah subhanahu wa ta'ala irú ẹni yìí yóò lọ bá ìyà aná pàdé níwájú ọlọ́run ọba Allah subhanahu wa ta'ala automatically ń ta sọ yìí nísìn àwọn kèfèrí orí wọn á tún máa ṣe kí ni á tún máa gbóná ni so fẹ́ sọ pé kí n má ṣe dáwà yẹn mọ́ ni nígbà tó lóun wá peace àwọn alájọ sign agreement so ẹ̀yin tẹ́ jẹ́ mùsùlùmí ẹ má ṣe dáwà débi ọ̀rọ̀ ẹbọ mọ́ àbó orí nǹkan báyìí ó dẹ̀ péré ẹ láfa ó péré ẹ mùsùlùmí àbí ṣe ọlọ́run náà ló ń jà fún dé stage yẹn abẹ́ẹ̀ ní nǹkan ọ̀pọ̀lọpọ̀ míì ẹ̀yin ọmọ ìyá mi nínú Islam ẹ jẹ́ ká farabalẹ̀ fún ọ̀rọ̀ ẹ̀sìn dáadáa ọ̀pọ̀lọpọ̀ míì ń bẹ náà tí wọ́n sáré tí wọ́n lọ ń bojú wa jẹ́ tí wọ́n pera wọn láfà tí wọ́n tó gèlè tètàn mífìn àwọn ẹlẹ́bọ wá ń ṣe yàmàyàmà wọn wá lọ ń dá sí àwọn èèyàn wá ń fọpọlọ wọn ṣeré ó wá yẹ padà á fẹ́ dá sí rọf tó ara ń tà ń sọ nìyẹn ọ̀rọ̀ ẹ̀sìn ẹ̀ bọ̀rọ̀ yí ẹ dáadáa tọ́rọ̀ ẹ̀sìn ò bá ti yí ẹ wàá kó sí dààmú kọ́lọ́mù wa Allah subhanahu wa ta'ala kó má dààmú wa sọ̀yẹ́mọ̀ ìyá mi nínú Islam nínú tí Islam wa tó fẹ́ kí a ṣe nínú tó gbélé wa lọ́wọ́ tó jẹ́ first priority tí Islam wa àbí tó fún ní priority tó jẹ́ nǹkan aláwọ̀kọ́ òun náà ni ká sin ọlọ́run ọba nìkan ṣoṣo ẹlẹ́ẹ̀kejì ńbẹ̀ náà ni ká máa associate partnership pẹ̀lú ọlọ́run ọba Allah subhanahu wa ta'ala ṣe wá rí eléyìí táwa ń sọ yìí nísìn òun náà ni tí wọ mùsùlùmí tó jẹ́ pé ò lè má sọ ní gbogbo ìgbà àyàfi tó bá kí ń sin lọ́hun tó kàn ń fẹnu pé rẹ̀ mùsùlùmí lásán ló kù every day by day ni wọ́n lo òun wàá máa repeat la ilaha illallahu wahdahu la sharika lah aláàkọ́ nìyẹn la ilaha illallah la ilaha illallah kò sígbà tó ní repeat ẹ̀ kò sígbà tá kí ń sọ ní everyday so wá máa ti túmọ̀ la ilaha yẹn tó túmọ̀ sí la ilaha ó kọ́kọ́ wá negate gbogbo tí ń jẹ́ ẹbọ pátá n tó ń sọ everyday nìyẹn tó bá mọ̀ túmọ̀ rẹ̀ ń Yorùbá gan Ọlọ́run ṣàánú mi kò sí bó ṣe lè bọ́ ẹlẹ́bọ rẹ̀ àyàfi tí wọ́n gan ò bá ní bìlífù nípa ìsìláàmù ẹ̀ dáadáa lókù wàá sọ pé la ilaha òun náà ni pé kò sí gbogbo nǹkan nílé ayé tá a wà yìí tó lẹ́tọ̀ọ́ sí ìjọsìn ní òdodo tá a bọ̀rọ̀ máa sìn illa Allah àyàfi Allahu subhanahu wa ta'ala òun náà ló ń sọ gbogbo ìgbà náà ìwọ ọmọ ìyá mi ní Islam ìtumọ̀ rẹ̀ ní ẹ̀yìn ẹlẹ́bọ sọ fún mi bá ṣe ní sọ́njọ́ kan ókè òun wò pé kí n má tú sí Yorùbá àbí so automatically mo must to máa teach àwọn tí wọ́n jẹ́ ọmọ ìyá wa nínú Islam àtẹ̀yìn tẹ́ ẹ jẹ́ ọ̀tá ẹ̀sìn yìí náà tẹ́ ẹ jọ́tọ̀ Ọlọ́run tẹ́ ẹ fẹ́ gba tọ́lọ́run àti tànẹ́bì yìí náà a máa tún fún yín tó bá wù yín kẹ́ gbà
tó bá wù yín kẹ́ má gbà. So ti yẹn sìn òun náà ni pé kò sí ẹni téèyàn máa ń fún níjọsìn lódodo ju Allah subhanahu wa ta'ala lọ. So tó bá ti wá clear báyẹn ìrè ọmọ ìyá mi nínú Islam sọ̀rọ̀ kó possible kó má ṣe dáwà kó lé àwọn èèyàn kúrò níbi ẹbọ èèyàn must lé wọn kúrò ńbẹ̀. Àwọn ọmọ ìyá wa lè ní ọ̀pọ̀lọpọ̀ àtàpẹ̀rẹ̀ àwọn mùsùlùmí náà kó sí ẹbọ rẹpẹtẹ yìí kò wá sí ta fẹ́ ṣe ju pé àwọn máa jẹ́ káwọn èèyàn máa mọ tí aburú tí ń bẹ ń bi ẹbọ yẹn lọ. So ó ṣeé ṣe káwọn tí wọ́n jẹ́ àwọn ẹlẹ́bọ yẹn náà kán ronú pìwàdà ó sì ṣeé ṣe káwọn tí wọ́n jẹ́ àwọn ọmọ ìyá wa yẹn náà táwọn ò mọ̀ kan táwọn fáìmọ̀ kan lọ́ máa kó sínú nǹkan yẹn káwọn náà ṣe kí ni o kán ṣàtúnṣe ara wọn. ilẹ̀ máa náà oríṣiríṣi àwọn ọmọ ẹlẹ́bọ yẹn gbọ́ ẹ táwọn náà ń ṣe àwọn náà ń jà fún kókó ọbẹ̀ tiwọn náà ni. ọ̀pọ̀lọpọ̀ máa jáde lẹ́yìn ìsìn máa ní ẹ wá wo ẹgbẹ́ yín wò ẹ wá wúrú ẹgbẹ́ tẹ̀ ń ṣe ẹgbẹ́ olómi lẹ́yìn ṣe ẹgbẹ́ alátẹ́gùn ẹgbẹ́ iná ìsọkúsọ gbà. ìwọ ọmọ ìyá mi nínú Islam má gbàgbé páwọn kan náà wà tí wọ́n gbórúkọ Islam sára tí wọ́n pera wọn láfa àgàn táwọn náà máa ń sọ àwọn àgbà àwọn òsì ọ̀rọ̀ yìí o. mọ́jọ́ yẹ ẹlẹ́nu o àwọn tí wọ́n jẹ́ ẹlẹ́bọ gangan náà ni àwọn náà ní Islam yẹn. but everybody tí wọn náà bá ti rí lórí íńtánẹ́ẹ̀tì bóyá lórí Facebook ni lórí TikTok ni lórí YouTube ni àti gbogbo àbí gbogbo tó bá ti máa pàdé wọn tó bá ti ń rí táwọn náà ń pèpè sí pé ó yá ẹ máa wo irú ẹgbẹ́ tẹ́ bá ṣe ẹ máa wo àyànmọ́ tí yín tẹ́yìn náà kọ wá látọ̀run ìsọkúsọ kádàrá àwọn kan fẹ́ máa wá yẹ̀ wò fún ẹ wọ́n dẹ̀ pera wọn láfa ẹ̀sìn òye wọ dé stage yẹn débi pé wọ́n wá ń rí wọn bí àfa ẹ̀ Ọlọ́run inna lillahi wa inna ilayhi raji'un tá làwọn fi jọ inú bọ́nà ti rí ìtàn ṣe yẹn so automatically irú àwọn yẹn àwọn àlùfáà la máa mọ̀ pé wọ́n wọ̀nyí ṣàfà ó clear bí so now gbogbo nǹkan yìí ní Islam wá ṣe kí ni ló wá clear fún wa bọ̀ àwọn ọmọ ẹlẹ́bọ tẹ́ wá ní ká wá pìsì pẹ̀lú wọn yẹn báwo la fẹ́ ṣe so ẹ̀yin ọmọ ẹlẹ́bọ a ṣe bẹ̀rẹ̀ ẹja ní o tó ti yé ń sìn a ṣe bẹ̀rẹ̀ ẹja ní bọ̀ ṣe wá rí jà tá à ń jà yẹn kò ń ṣèjà pé ká máa béèbú tó yẹ pé lóòótọ́ lẹ mọ̀ pé ẹ̀yin náà ancestors yín ẹ̀yin náà bàbá yín tẹ̀ ń sọ yẹn ó dẹ̀ dá yín lójú pé ń tẹ́ ń pa àwọn èèyàn sí yẹn òdodo ni ẹ jẹ́ ká fi ìmọ̀ ká fi yanjú nǹkan yẹn ìmọ̀ ẹ jẹ́ ká fi ìmọ̀ ká fi yanjú nǹkan yẹn inshallah ta'ala so èmi rẹ́dí pẹ̀lú yín o tẹ́ bá ti ẹ máa táàgì mi ẹ jẹ́ ká n tó bá ti ń rú yín lójú ẹ máa táàgì péjì wa kẹ́ẹ̀dẹ̀ máa ṣe kí ni o kẹ́ máa béèrè ẹ̀ inshallah ta'ala a fún yín ní ìjáza rẹ̀ ó clear bí ọlọ́run bá Allah subhanahu wa ta'ala yóò tó wa náà ẹ ọmọ ìyá mi nínú Islam ẹ wá jẹ́ kí a farabalẹ̀ ká máa gbọ́ nǹkan tí ọ̀gbẹ́ni yìí sọ so ti yẹn sìn òun nìkan kọ́ bí àwọn mélòó kan la fẹ́ play fún wa ó tó di pa àmọ́ lọ inshallah ta'ala náà ẹ jẹ́ ká gbọ́ ohun tó sọ. àbọ̀bọ̀yè mo kí ní kí ó wá láti lágbàáyé nǹkan mo ti ẹ̀rẹ́ lè fún àwọn muslim brother kan muslim sister wa ẹ máa gbọ́ kí ní tí náà sábà lẹ́kùn àti ẹ̀rẹ́kẹ́ wọ́n ṣàlàyé fún akẹ́sọ dáadáa márùn tí wọ́n wọ́n ṣe sára ló sára dáadáa márùn tí wọ́n wọ́n ṣe tẹ́lẹ̀ sọ fún wa bó ṣe máa ń rí ìmọ̀ wọn lò yẹn bó ṣe rí ẹ̀sọ́ dáadáa márùn pẹ̀lẹ́ tí wọ́n wọ́n ṣe so afẹ́gbọ́ so fún ẹ̀yin náà tí ẹ̀ gbọ́ èdè tó lọ́dọ̀ àgbáyé ní èdè Yorùbá so what I'm asking is I want you guys to tell us 5 good things Muhammad did when he was alive tó ti kú ẹ̀sọ́ dáadáa tí Muhammad ṣe fún wa tó bá wà ẹ̀sọ́ tí ó bá sí ẹ̀sọ́ tó lè ní wọn dáadáa tí Muhammad ṣe mo mọ̀ lọ́pọ̀lọpọ̀ láì wọn dáadáa tó ṣe tẹ̀wọ́n ní kébì sọ́mà sọ ẹ̀ẹ́dẹ̀ ní ẹ̀ẹ́dẹ̀ wà fún láì wọn dáadáa tí Muhammad ṣe ni pé Muhammad yẹn ọkùnrin tó kọ́ wọṣọ obìnrin ìyẹn tó ń pè ní cosgrace àwọn ọkùnrin tó ń ṣe bí obìnrin ó wọṣọ Àìṣà ẹ̀rí wà fún tẹ́páfẹ́ ẹni ìkejì Muhammad ní àgbàlagbà ọkùnrin tó kọ́kọ́ dú ọmọ kékeré ọkùnrin látẹ̀yìn azan lùkọ́ ọmọ náà ó di méjì ṣó ń wọlé ó di méjì ẹlẹ́ẹ̀kẹta Muhammad ní àgbàlagbà bàbá ní 60 ó tún wà 56. Allahul musta'an èmi ò rí ó dà pé díẹ̀ náà la rí náà ìwọ ọmọ ẹlẹ́bọ̀ yìí àti gbogbo ẹ̀yin ẹlẹ́bọ̀ yòókù náà tẹ́ bá jọ jọra yín tẹ́yìn náà jọ nírú àwọn ìrònú yìí mo wá challenge yín
ṣe gbọ́n sí ó lá Nabi sallallahu alayhi wa sallam òun ni ẹni tó kọ́kọ́ dírẹ́sì bí obìnrin alhamdulillah. So mo ń béèrè lọ́wọ́ ìwọ ọ̀gbẹ́ni tó ń sọ̀rọ̀ yìí gangan àti gbogbo ẹ̀yin ẹlẹ́bọ̀lẹ̀ Yorùbá lápapọ̀ mo ń challenge yín tó bá yẹ pé lóòótọ́ lẹ̀ kì í ṣe ọmọ àlè tẹ́ ẹ jẹ́ ọmọ ọkọ bẹ́ẹ̀ ṣe ń pera yín mo wá ń challenge yín kẹ́ wá kó ẹ̀rí yín jáde lórí n tó sọ yìí tẹ́ bá ti wá kó ẹ̀rí yín jáde ẹ ra táàgì péjì yín insha Allahu ta'ala. alákọ̀ọ́kọ́ ń bẹ̀ ẹ̀wọ̀n nínú Islam bó ṣe ń dorí àwọn tí wọ́n pera wọn mùsùlùmí tí nǹkan òye bá ṣe ń dorí wọn rú nìyẹn o. alákọ̀ọ́kọ́ sìn ó lá Nabi sallallahu alayhi wa sallam òun ló kọ́kọ́ wọ aṣọ obìnrin àbí pé ọkùnrin tó ń ṣe bí obìnrin alhamdulillah mò ń béèrè ẹ̀rí lọ́dọ̀ ẹ̀yin ẹlẹ́bọ ìwọ ọ̀gbẹ́ni tó sọ̀rọ̀ yìí wá provide ẹ̀rí yẹn fún wa aṣọ alákọ̀ọ́kọ́ nìyẹn. ẹlẹ́ẹ̀kejì wá ni pé tó bá ti wá provide ẹ̀rí yẹn fún wa wá fún wa ní tí Ọ̀rúnmìlà yín tẹ́ ẹ pè ní ànábì tẹ́ lóun lòjíṣẹ́ Elédùmarè yẹn wá fún wa ní tí Ọ̀rúnmìlà yín tó sọ lórí kọkùnrin mọ dírẹ́sì bí obìnrin tó fẹ́ kó against lọ Ọ̀rúnmìlà yín tó ti yẹn sìn ìyẹn ó jẹ́ alákọ̀ọ́kọ́ ṣe rí pé kọ́lọ́ mọ́jà gọ̀ ọmọ ibi tá ń ta fà sí ó yé mi dáadáa bó ti yẹ pé misinformation náà ní bọ̀tá àti ẹ̀ ní problem kó sáà mẹ́rin wa alákọ̀ọ́kọ́ nù. ẹlẹ́ẹ̀kejì ẹ̀wọ̀n ìyá mi nínú Islam ẹlẹ́ẹ̀kejì òun náà ni pé ó ní ànábì sallallahu alayhi wa sallama póun ni àgbàlagbà tó kọ́kọ́ máa ṣe homosexual tí ó máa kọ́kọ́ bá ọkùnrin ọmọ kékeré sùn. So ó dé ẹlẹ́ẹ̀kejì àbí ẹlẹ́ẹ̀kejì yẹn mo wá ń challenge ìwà arákùnrin yìí àti gbogbo ẹ̀yin ẹlẹ́bọ lápapọ̀ tèmi ò bá jà wá èmi ò bá yín jà rárá orí pé mo rẹ́rìn kò sí wàhálà torí pé mo mọ̀ pé àìmọ̀kan ló ń bẹ lára yín wàláhì ó yé mi bàjẹ́ àìmọ̀kan ló ń bẹ lára yín gbogbo ẹ̀yin ẹlẹ́bọ yẹn mo wá tún challenge yín lórí eléyìí tó tún sọ yẹn náà pé ànábì sallallahu alayhi wa sallam òun làgbàlagbà tó kọ́kọ́ lọ bá ọmọkùnrin tó lọ bá alájọṣepọ̀. So ẹ̀rí rẹ̀ tó ti ríbi tó sọ yẹn kó wá mú ẹ̀rí yẹn wá fún wa ó ní nínú dáadáa tó ń rí lára ànábì nìyẹn sallallahu alayhi wa sallam. ẹlẹ́ẹ̀kẹta ń bẹ̀ yan ọ̀yá mi nínú Islam eléyìí tó ń sọ lọ bóyá òun ni tìyàwó Aisha tó ẹ̀rí pé ọ̀rọ̀ yẹn ó kọ́ọ̀tì kò kanlẹ̀ tòun tí wọ́n kọ́ọ̀tì sórí orí kíní wọn òun lèmi ń wò yẹn. So ẹlẹ́ẹ̀kẹta ń bẹ̀ bóyá òun ni tìyàwó Aisha radiyallahu anha níta éèjì tí ànábì fẹ́ ìyàwó Aisha radiyallahu anha. So eléyìí ó ń prúfù fún wa pé ó fẹ́ sọ fún wa pé ìyẹn náà bóyá òun fẹ́ sọ ó fẹ́ ròyìn ẹ̀ láburú but kò sí tó burú ń bẹ̀ lọ́dọ̀ títí wa tó ti yẹn sìn. So ìbéèrè tí mo wá fẹ́ béèrè lọ́wọ́ tí àti gbogbo àwọn ẹlẹ́bọ ẹgbẹ́ ẹ lápapọ̀ òun náà ni pé ìbéèrè tí mo béèrè sẹ́yìn yẹn kí ọkùnrin kó ọkùnrin bá ọkùnrin ẹgbẹ́ rẹ̀ lájọṣepọ̀ kí ni mẹ́sẹ̀jì tí Ọ̀rúnmìlà yín tó pàṣì fún wa lórí ẹ̀ ẹ̀kọ́ wo ló kọ́ wa lórí ẹ̀ sólótọ́ ni àbó ní òtọ́. Automatically tí Ọ̀rúnmìlà ò bá ti ní mẹ́sẹ̀jì lórí ẹ̀ káti ẹ̀ wá àsúmì pé n tó sọ yẹn náà káti ẹ̀ lórí bẹ́ẹ̀ á jẹ́ pé kò ń ṣe issue lọ́dọ̀ yín nìyẹn torí pé Ọ̀rúnmìlà yín náà sanction rú nǹkan yẹn mo kàn ń sọ ni o. So tí a fẹ́ gbọ́ ń tọ́rùnmìlà yín sọ lórí ẹ̀ àkọ́kọ́ náà wàá mẹ́rìí àwọn tó sọ yẹn lọ mẹ́rìí rẹ̀ wá. ẹlẹ́ẹ̀kejì ni pé kó wá ṣe kí ni o kó wá sọ tí kọ́mẹ́ǹtì Ọ̀rúnmìlà yín gangan lórí irú àwọn ìṣesí yẹn. So ẹlẹ́ẹ̀kẹta ń bẹ̀ ni pé bóyá ànábì sallallahu alayhi wa sallam ó fẹ́ ìyàwó Aisha ní èjì tí ó fẹ́ àbí kò fẹ́ tó bá jẹ́ pé ẹ̀ṣẹ̀ ni kéèyàn fẹ́ ọmọ ní èjì yẹn a fẹ́ kí o bá wa provide ẹ̀rí látọ̀dọ̀ kí ni o látọ̀dọ̀ Ọ̀rúnmìlà tó sọ fún wa pé nǹkan yẹn ò bójú mu. tó bá ti jẹ́ pé kò sí nínú àṣà Ọ̀rúnmìlà yín pé nǹkan yẹn ò bójú mu automatically kò sí tó kàn yín pẹ̀lú pé bóyá ó dáa àbí ò dáa á jẹ́ pé tí oníkálukú yín fọpọlọ rò lókù yẹn ń sìn. ṣé Ọ̀rúnmìlà ló sọ pé ò dáa ṣé rí wá látọ̀dọ̀ Elédùmarè yín tẹ́ ń sọ yẹn ń gba pé kí ni o kò dáa kí àgbàlagbà fẹ́ ọmọ kékeré tó bá ti jẹ́ pé kò sí á jẹ́ pé ẹ̀dá gbogbo àwọn kílèmù yìí yẹn ẹ̀dá sínú igbó nìyẹn tó yẹn ó jẹ́ èsì díẹ̀ lórí tí ó sọ. eléyìí tí mo wá fẹ́ tèmi kàn máa mú wá lórí àwọn àǹfààní eléyìí tá ànábì sallallahu alayhi wa sallam àti ìwà dáadáa àti ìwà ẹwà tó ń bẹ lára ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam
mo wá fẹ́ kà fún ọmọ ìyá mi nínú Islam mo fẹ́ kọ́kọ́ kà fún ọmọ ẹlẹ́bọ yìí àti gbogbo àwọn mọ̀lẹ́bí rẹ̀ lápapọ̀ tí wọ́n jọ jẹ́ lẹ́bọ lẹ́yìn wá gbà náà mo wá fẹ́ kà fẹ́yìn tẹ́ jọmọ ìyá wa náà nínú Islam mi ò ní ka púpọ̀ màá kàn kọ́kọ́ mú ẹyọ kan wá aláwọ̀kọ́ ń bẹ̀ ni pé Ọlọ́run lo ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam pẹ̀lú iṣẹ́ tó gbé wá fún àti ìwà tó ń bẹ lọ́wọ́ rẹ̀ ó wá fi fún wa ní fírídọ́ọ̀mù kúrò níbi kíni o níbi ogun ìkónilẹ́rú ọpọlọ eléyìí tí ṣe ìtọ́ni tó ti wá ṣe fún gbogbo àwọn ọmọ ẹ̀dẹ́ ènìyàn nígbà tá ànábì dé ìlú Mákà sallallahu alayhi wa sallam àwọn òòṣà pọ̀ ń bẹ gan èèwọ̀ sì ní ká máa forí balẹ̀ fún nǹkan míì lẹ́yìn Ọlọ́run ọba èèwọ̀ ní ká máa jọ́sìn fún nǹkan míì lẹ́yìn Ọlọ́run ọba èèwọ̀ ní ká máa gbẹ́tọ̀ Ọlọ́run ọba fún nǹkan míì lẹ́yìn Allah subhanahu wa ta'ala nígbà tá ànábì wá dé ó wá fírí gbogbo àwọn ará Mákà kúrò níbi ogun ọpọlọ ó wá gbé wọn kúrò níbi ìmáa lọ forí balẹ̀ fún igi tí wọ́n wọnú igbó lọ gé fúnra wọn lọ gé igi fúnra wọn igi tí wọ́n fẹ́ máa wá fún lórúkọ tó fẹ́ máa lọ forí balẹ̀ fún àwọn ni wọ́n lọ gé igi yẹn nínú igbó nígbà tí wọ́n gé igi yẹn nínú igbó wọ́n gbé igi yẹn wá sílé ẹ̀yàn ọmọ ìyá mi nínú Islam igi yẹn níbi tó wà lọ́hùn kò rí gbígbá rẹ̀ lẹ̀ o inna lillahi wa inna ilayhi raji'un nígbà tí wọ́n gbé àáké tí wọ́n ń gé kò rí gbígbá rẹ̀ lẹ̀ wọ́n wá gé igi yẹn wọ́n wá gbé délé wọ́n tún wá yọ àáké tí wọ́n tún yọ àwọn instrument míì tí wọ́n wá ń gbé ojú wọ́n wá ń sa ní kinní yẹn wọ́n fi yọ ojú wọ́n yọ imú wọ́n yọ etí wọ́n fi yọ ogbon tó fẹ́ yọ sí lára tán èrè ọmọ ìyá mi nínú Islam Ọlọ́run má jẹ́ kí n gọ̀ bí ẹlẹ́bọ Ọlọ́run má jẹ́ n gọ̀ bí ẹlẹ́bọ wallahi ẹlẹ́bọ náà gọ̀ jù má ṣe tún wá gọ̀ tó wọ́n tún wá fẹ́ máa fúlù àwa tá a jẹ́ mùsùlùmí nítorí pẹ́rí pé àwọn èèyàn wa náà ṣe kí ni o wọ́n lack of ìmọ̀ ẹ̀sìn ẹ wá lọ gbé igi ẹgbẹ́ wá sínú ilé ẹ sì gbégi yẹn ẹ wá ń gé ládàá kò rí bí complain ẹ wá gé ẹ rìdísáìnì ẹ yàtọ̀ sí bọ́lọ̀ ń ṣe dísáìnì ẹ kalẹ̀ fún rẹ̀ tẹ́lẹ̀ igi yẹn ìwọ ọmọ ẹlẹ́bọ ṣé Ọ̀rúnmìlà ló dá igi yẹn sínú igbó ni Ọlọ́run ọba Allah subhanahu wa ta'ala ló dá igi ìwọ wá wọnú igbó lọ wá lọ gégi yẹn ó wá fún lórúkọ bóyá wá pè ní Ọbàtálá àbò pè ní Ògún àbò pè ní Ṣàngó àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ níbi tó yẹ kọ́pọlọ ti yí kó sí tí Islam ti padà wá ó já wa kó lẹ́yìn àwọn ìròrí burúkú yẹn nínú oore ńlá tí ànábì kọ́kọ́ ṣe gbogbo ayé nìyẹn sallallahu alayhi wa sallam àti ìròyìn ẹwà tó jẹ́ pé kò sí ibi nǹkan míì tá tún fẹ́ wá sí mọ́ ó wá fà wá kó níbi ìmọ̀ forí balẹ̀ fún ìmọ̀ wùwà àgọ̀ torí wà àgọ̀ ni wallahi ìwọ ló lọ gé gínú gbó fún rẹ̀ náà kódà possibility wà kó délé kó tún wò pé igi yìí ó ti kéré jù kò ní lè yọ ṣépù kò ní lè yọ sáìzì tá a fẹ́ fi èrè yẹn yọ ó tún lè sọ yẹn nù kó tún lọ rìkọ́ọ̀tì míì gbà tó wá délé ó wá dìsáìnì ẹ̀ tán ó wá di tó padà wá ń forí balẹ̀ fún orípò gọ̀ wọ ẹlẹ́bọ ó gọ̀ náà ṣé ẹ ká ṣe mọ́ sọ fún yín pé gọ̀ ni ìwọ ọmọ ìyá mi nínú Islam báwo ni wọ́n náà ṣe máa gbọ̀ dé stage yẹn wọ́n wá ń tàn yín á sọ pé àyẹ̀kíní kan àwọn onífọwọ́ sí júwèlé bàbá mi orí ẹ̀ ò pé ó fẹ́ fọwọ́ sí júwèlé bàbá ẹ̀ ló dúró sílé bàbá ẹ̀ ló lọ sábúrọ̀dù ó gbádùn tó bá gbádùn dáadáa ó nílò fẹ́ fọwọ́ sí júwèlé bàbá ẹ̀ ó lọ sàfùlù mi torí àtijẹ́ àti mu bọ̀ ó kú kó o sin Ọlọ́run ọba ó wá pìrìfà pé kó o dá wa padà sẹ́sẹ̀ àárọ̀ yẹn ó ní ó máa jẹ́ ká mọ̀ pé ó fọwọ́ sí júwèlé bàbá ẹ̀ àbẹ́ẹ̀ ní nǹkan bẹ́ẹ̀ Ọlọ́run kó sọ wa ń bẹ̀. Àwọn bàbá yín mọ̀ ní bá ṣe ń dírẹ́sì àwọn tí wọ́n jẹ́ àwọn bàbá ńlẹ̀ Yorùbá tẹ́lẹ̀ ó mọ̀ ní bá ṣe ń dírẹ́sì ọmọ àkẹ́wọ́ rẹ̀ ó mọ̀ dírẹ́sì ẹ̀ lábúrọ̀dù ó máa ń wọ ogbó àbẹ́ẹ̀ ní nǹkan kódà ìwọ ká tó ń bẹ́nu obìnrin àmì tó ń bẹ́nu alágbá bẹ̀bẹ̀ sójú báyìí àbẹ́ẹ̀ ní nǹkan báyìí. Ókè ẹ̀ ṣe bí àwọn bàbá yín bẹ́ẹ̀ àmọ́ bí kẹ́ ẹ dá wa padà síbi ká lọ máa hùwà ọ̀dẹ̀ ká máa hùwà òmùgọ̀ ká lọ máa forí balẹ̀ fún gí ìyẹn lẹ wá wò pé yẹn la fi ń ṣe kí ni o ń la fi ju fọwọ́ sí júwèé lé bàbá wa ìwọ ọmọ ìyá mi ní Islam sí yẹn make sense tó yẹ kí ẹlẹ́bọ kàn máa fi yẹn tàn ẹ́ jẹ kí wọn náà máa wò pé àwọn ẹlẹ́bọ ń ṣe àwọn inna lillahi wa inna ilayhi raji'un àkọ́kọ́ nu
inú ọlá yẹn nínú kẹyẹ nínú ìwà ìròyìn dáadáa tí ń bẹ lára ànábì nìyẹn. òun ni pé ó wá fìrì ọpọlọ wa kúrò níbi ìmọ̀ sin igi, níbi ìmọ̀ sin òkúta, níbi ìmọ̀ sin irin. ó wá jẹ́ ká mọ̀ pé ẹni tó dá wa gangan là á máa sìn, àìsìn nǹkan míì lẹ́yìn rẹ̀. kò sí kankan náà bàbá yín tẹ̀ ń sọ yẹn tó ní qualification eléyìí. bí èsì pọ́n bàbá yín wọ́n tún fẹ́ sọ wá di ẹrú, wọ́n ṣe kí ni o, wọ́n fẹ́ máa rá ọpọlọ wa láre. àwa náà wàá jòkó a máa kí irin, a máa kí igi, a máa kí òkúta. kò sí tí yóò bò bọ̀ níbi tá a gọ̀dé. inna lillahi wa inna ilayhi raji'un. ọmọ Yorùbá lèmi náà o, bọ́mí táyà ẹlẹ́bọ̀ lẹ Yorùbá tán gọ̀dé kò sí ní táyà ìforíbalẹ̀ fún. wallahi tó wá dọ̀ láǹsìn tọ́lọ́ bá kàn gbé títóbi rẹ̀ dé tó kàn ní lẹ́yìn ìkùlé ìlú kan kí tẹ́lẹ̀ ru omi kankan sẹ́ jáde ń bẹ̀ kó dẹ̀ la odò lẹ́sẹ̀kẹsẹ̀ kí wọ́n wá ríbi tí omi yẹn ti sẹ́ jáde yẹn tó fi di odò yẹn. àwọn ọmọ ẹlẹ́bọ ó dẹ̀ tún máa lọ síbi ibẹ̀ yẹn, wọ́n á dẹ̀ tún máa lọ bọ ibi wọ́n tún ẹlẹ́sàánú mi jàre. ẹ̀wọ̀n ẹ̀yà mi ní Islam nínú iyì aláwọ̀kọ́ àti ẹwà tí ń bẹ lára Nabi sallallahu alayhi wa sallam tó yẹ pé kò sí kankan nù bàbá àwọn ẹlẹ́bọ tá lè dárúkọ tó ní quality yẹn lára. òun náà ni pé kí ni o, ànábì wa fírí ọpọlọ tiwa kúrò níbi ìwà àrìndìn, ó jẹ́ ká níwà ọmọlúwàbí lára. ẹlẹ́kejì nínú ẹwà tó ń bẹ nínú ara ànábì tó sì ń bẹ nínú ìjọsìn ànábì, ìjọsìn tọ́nà fún ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam tó ní kó wá jẹ́ fún wa nílé ayé ń bíbà yìí. ẹwà ẹlẹ́ẹ̀kejì ń bẹ, òun náà ni àwọn tí wọ́n jáwọn obìnrin tẹ̀ ń wò yẹn. ìsọwọ́ tí wọ́n fi ń lo obìnrin tẹ́lẹ̀ kìí ṣe ìlò dáadáa. wọ́n rí àwọn obìnrin bí ẹrú, wọ́n rí àwọn obìnrin bí ẹni tí ò jámọ́ nǹkankan. ìṣesí yẹn náà dẹ̀ délẹ̀ Yorùbá tiwa yìí náà. kódà ó wá wọ́ọ̀sì débi pé téèyàn kan bá kú ńgbà yẹn nílẹ̀ Yorùbá ń bí, àwọn bàbá wa wọ́n máa sú ẹni yẹn ló kó fún ẹlòmíì nínú fámìlì yẹn. so ẹnu ẹwà míì tí Islam mú wá nìyẹn. Islam wá jẹ́ kó yé wa páwọn obìnrin yìí náà o, èèyàn làwọn náà bíi tiwa o. ẹlẹ́ẹ̀kejì wá ni pé àwọn obìnrin yìí náà entitled sáwọn nǹkan kan o, torí tẹ́lẹ̀ wọ́n rí páwọn obìnrin ò jámọ́ nǹkan kan, wọ́n rí pé wọ́n wúlò. torí ẹ̀ lọ́lọ́run bá fi ń sọ láàyè kan nu Kùránì pé tí wọ́n bá fún kọ̀ọ̀kan nínú wọn nírò nípa pé ìyàwó wọn bímọ, tán bá ti wá béèrè pé irú ọmọ wo ló bí, tán bá lóbìnrin ni, oníṣẹ́ Ọlọ́run bá ní dhalla wajhu muswaddan wa huwa kadhim. ojú rẹ̀ ó dúdú, ìyẹn ni pé ojú rẹ̀ ó le lẹ́ni tí inú ọmọ bí gidi. torí kíni? nítorí pé tí wọ́n fún nírò nípa pé obìnrin ìyàwó ẹ̀ bí o. Ọlọ́run lára rẹ̀ ó máa wá kótì látara tí wọ́n fún nírò yẹn, yóò padà máa wá wò pé àyàkúdù ala hunin aw yadussu fit turab. ṣé kí n gbà bẹ́ẹ̀ náà kí n wá dẹni yẹ̀yẹ́ láwùjọ ni ká máa ń rìn bàbá arájí obìnrin ló bí bàbá obìnrin bẹ́ẹ̀ rí nǹkan bẹ́ẹ̀. ó ní aw yadussu fit turab, àbí kò tiẹ̀ lọ bò mọ́lẹ̀ láàyè. Anabi sallallahu alayhi wa sallam ó wá mú ẹwà tó dáa wá, wá jíṣẹ́ fún wa pé no, àì misuse àwọn obìnrin o, èèyàn bíi tiwa ni wọ́n o, kódà àwọn gan máa ní ogún tá a mọ̀ fún wọn. àwọn gan máa ṣe kí ni o, wọ́n máa ní ogún tá a mọ̀ ṣe kí ni, tá a mọ̀ fún wọn. ẹ wá wo bí Islam bí Anabi sallallahu alayhi wa sallam bó ṣe kọ́ wa bá a ṣe máa ń pín ogún nǹkan tí àwọn òbí bá filẹ̀. bó o ní ẹ̀yin ẹlẹ́bọ, kí ni ẹ̀yin tẹ́bọ yín kọ́ yín? ìdí igi kọ́ ni, irọ́ lásán, ẹ mọ tara yín jẹ. ẹ̀yin gẹ́gẹ́ lẹ lack of ìmọ̀ jù. ẹ wá ń jáde bọ̀tùgbà tó jẹ́ pọ̀pọ̀lọpọ̀ wọn tá ń pè sórí prógrámù yín náà, nǹkan kan ò yé wọn dáadáa tó ti yé. ẹ tún wá ń lo àbòsí kan, yín náà tún wá ń lo fọmúlà kìíní kan fún wọn. wọ́n bá ti pè báyìí ẹ kàn kọ́ tiwọn kúrò lórí abẹ́rẹ́ nǹkan báyìí. Ọlọ́run kó ṣàánú wa jàre. ẹ̀wọ̀n ẹ̀yà mi nínú Islam, ìmí nìyẹn nínú ẹwà tí Ànábì sallallahu alayhi wa sallam tó mú wa. ṣé ká tún máa sọ mí ni? ká máa sọ mí.
inú ẹwà tí ànábì sallallahu alayhi wa sallam tó mú wá òun náà ni pé kí ni o àtàbáwo inú Qur'an dáadáa Ọlọ́hun Allah subhanahu wa ta'ala ó jẹ́ kó yé wa pé la yanhakumullahu 'anil ladhina lam yuqatilukum fid din wa lam yukhrijukum min diyarikum an tabarruhum wa tuqsitu ilayhim inna Allaha yuhibbul muqsitin. Ọlọ́hun Allah subhanahu wa ta'ala ní pé tó inú ẹwà tá ànábì mú wá ní ẹwọ́ tó ń wá ẹwà ànábì o ó ní èmi Ọlọ́hun bò ní ẹ má ṣe dáadáa sáà tán bá ti mọ bá yín jà nú ẹ̀sìn o so ti yẹn sìn àtàn bá ti gbógun tì yín mi ní kẹ́ lọ́mọ bá wọn jagun o mi sì ní ẹ má ṣe dáadáa sí wọn ẹ ṣe dáadáa sí wọn kẹ́ sì ṣe déédéé pẹ̀lú wọn torí pé Ọlọ́hun bá gan nífẹ̀ẹ́ déédéé Allah ti wá nìyẹn. Kí ni tí àwọn bàbá titi yín kí ni ẹ̀kọ́ tán kọ́ wa so ẹ̀yin wọ̀nyá mi ní Islam ẹ jẹ́ ká ra fílẹ̀ báyẹn ẹ̀kọ́ aláwọ̀kọ́ òun nìkan ni mo fẹ́ ká lò ká fi gbogbo yòókù lẹ̀ ṣé márùn-ún ló ní ká dárúkọ ẹyọ̀kan ti tó mi ẹyọ̀kan yẹn náà ni pé anabi sallallahu alayhi wa sallam ó wá fírí ọpọlọ wa kúrò níbi ká máa sin táwa gangan fowó ara wa tá a fi create ó wá fírí wa kúrò nínú ìwà òmùgọ̀ ìkànnà sahaba radiyallahu anhu wọ́n ní ìgbà míì á bú sẹ́kún ìgbà míì yóò rẹ́rìn ẹ̀yin ọmọ ẹlẹ́bọ̀lẹ̀ Yorùbá ẹ wò ó ṣe láìfù yín sórí bẹ́ẹ̀ àbí ò rí bẹ́ẹ̀ ó ní ìgbà táwọn wà nípò àìmọ̀ kan táwọn ò tí ì jupájú sẹ́lẹ̀ fọlọ́wọn ọba Allah subhanahu wa ta'ala ó ní táwọn máa ń ṣe ni pé àwọn máa mú dàbídùn àwọn dẹ̀ máa fi mójì bóyá bíi èrè táwọn bá wá mójì ẹ̀ tán àwọn máa gbé káàkiri tán bá ń lọ sí travel wọ́n máa forí balẹ̀ fún ó ti dọ́lọ́run wọn nìyẹn gẹ́gẹ́ bọ́n tilẹ̀ Yorùbá náà ṣe rí àwọn èèyàn wa lẹ̀ Yorùbá náà sìn táwọn náà bá jáde tán bá náà fẹ́ fọ́ọ̀mù Ògún sìn wọ́n á lọ sa irin jọ irin táwọn kan mold tí wọ́n fi ṣe nǹkan tí ó mọ wúlò fún wa nígbà táwọn àwọn kan wá lò ó ti wá kọ̀ǹdẹ́mù wọn rí pé léyìí ò lè wúlò fún tí àwọn ń lò ó fún mọ́ wọ́n wá yọ nǹkan yẹn kúrò lára yẹn wọ́n tún wá mú míì tó máa wà useful síbẹ̀ padà eléyìí táwọn wá yọ kúrò yẹn àwọn èèyàn wá nílẹ̀ Yorùbá ò máa sárin yẹn àwọn máa sárin yẹn kiri wọ́n wá kó jọ wọ́n á láwọn ń bọ Ògún inna lillahi wa inna ilayhi raji'un ayúbọ̀gọ̀bá wà hàní irú òpònú wo lè lójú eléyìí lọ irú òpònú wo leléyìí a máa kórin jọ irin tó jẹ́ pé àwọn kan náà ṣe ó dẹ̀ ti condemn already àwọn máa ń hùwà ìwà tí ò bọ́ pọlọ mu so Islam wá dé wá free àwọn èèyàn kúrò nínú gbogbo orúṣe sí báyẹn pé no Ọlọ́run ọba Allah subhanahu wa ta'ala torí pé irin tó ń forí balẹ̀ fún yẹn Ọlọ́run ló dáa o kò yí ẹ báyìí sìn Allah ló dá irin tẹ́ ń forí balẹ̀ fún yẹn igi tó ń forí balẹ̀ fún yẹn Allah ló dá òkúta tí wọ́n lọ ń bọ̀ yẹn Allah ló dá ó jọ ẹ́ lójú àbí odò tẹ́ ẹ lọ ń sìn yẹn Allah ló dá mo wá sọ fún ọmọ ìyá mi nínú Islam báyìí pé àwọn ọmọ ìyá tájọ tán súnmọ́ mi ń bì báyìí mo wá ní gbọ́n ẹlẹ́bọ̀ yẹn wọ́n sọ pé àwọn lágbára gan àwọn kìíní kan wọn náà nílẹ̀ Yorùbá ó lágbára tán bàbá àwọn gbélẹ̀ fáwọn kódà nù ròrí àwọn ẹlẹ́bọ ni pé wọ́n máa ń sọ pé àwọn kan tún wà tán lè ti òjò wọ́n á sọ fún ọmọ ìyá mi pé gbogbo bíkíbi làwọn èèyàn ti ń pariwo pa nídìí òjò báyìí àwọn bàbá tìjò àwọn irọ́ lásán àwọn òpùrọ́ bastard àwọn tó máa ń ti òjò yẹn ó yẹ kán lè sọ fún ṣẹ́wọ̀n pé tó ní kí tọ́mí ń tilẹ̀kùn òjò ó yẹ kó láǹfààní àti sí padà pé ó yá òjò máa rọ̀ ọ̀hún á rí i ṣe tẹ̀ẹ́tàn wá kọ́ nìyẹn ni ẹ̀tàn wá ní náà so kọ́lọ́mù Allah subhanahu wa ta'ala kó ṣàánú wa so nínú tí Islam tó wá free wa ọ̀kan tí mo fẹ́ lò náà nìyẹn ó wá yọ wá kúrò níbi ká máa hùwà ìwà àgọ̀ ká lọ́ mọ́ forí balẹ̀ fún tọ́lọ́run ọba dá odò táwọn èèyàn lọ ń tán láwọn ń bọ Ọlọ́run ló dáa Ọlọ́run ló ṣe kí ni Ọlọ́run ló dáa so wá rí tí mo wá sọ yìí challenge rèé fẹ́yìn ẹlẹ́bọ again challenge mi tún rèé tó bá yẹ kó rú yín lójú dáadáa ẹ wá sọ bí tí Ọ̀rúnmìlà sọ́rúnmìlà ni ẹ ti ká gbọ́rọ̀ lẹ́nu Ọ̀rúnmìlà gangan báyìí tó ti sọ pé Allah kọ́ ló dá gbogbo tá a sọ kalẹ̀ yìí mo ló ti ṣe àti ẹ̀mọ́ bóyá nǹkan tó ń jẹ́ bẹ́ẹ̀ gan wà gan bóyá kan hún fún wa náà ni Ọlọ́run ló kúkú mọ̀
torí bẹ́ẹ̀ níwèé tàn tábàwò òwe tàn tẹ́ ń gbé kiri náà sí gan àwọn kan sì ẹ̀kọ́ nílẹ̀ lẹ́ ń bí ni òkè èèyàn bíi ti tèmi tòsí ń bíbá yìí ló kọ nǹkan tó jẹ́ pé àwọn tẹ̀lé ń kọ́ tó lóun kọ̀rọ̀ ń pa wọn yìí ti tipẹ́ ni báwo ló ti fẹ́ kí n bìlífù eléyìí tó ń kọ kíní lẹ́gbẹ̀ẹ́ mi bí. tó kọ́ lọ́wọ́ Allah subhanahu wa ta'ala kó ṣàánú wa jàre so eléyìí ó jẹ́ ìbéèrè ó jẹ́ ìdáhùn fún ìbéèrè aláwọ̀kọ́ ìdáhùn tiwa náà wá so ìbéèrè dání gbogbo àwọn nǹkan tó ló ka yẹn tí wọn ló fẹ́ mọ fi tánìṣì méjì àwa mùsùlùmí àbí méjì ànábì sallallahu alayhi wa sallam yẹn àwọn kankan ń bẹ mẹ́rin rẹ̀ wá fún wa níbi tó ti kà á ẹlẹ́ẹ̀kejì wá ni pé kí ni tí Ọ̀rúnmìlà yín tẹ̀yìn gbà pé òun lòjíṣẹ́ Ọlọ́run ọba kí ni tó sọ nípa rẹ̀ sórí tó bá ti wá sọ tán báyẹn sìn tó bá ti wá sọ tán màá kà èmi náà máa gbéṣẹ́ fún yín o màá gbéṣẹ́ fún yín ẹ ṣe wàhálẹ̀ mi yá fẹ́ bọ́ ẹ mọ̀ pé mọ̀ kankan sò ẹ jájọ mọ̀ wò bọ̀ láti ẹ bẹ̀rẹ̀ nìyẹn àti ìbẹ̀rẹ̀ tẹ́lẹ̀ mò ń wò yín látijọ́ ìfẹ́ tí ń ṣe yàmàyàmà yẹn mò ń wò yín ni bọ̀ níta àti bẹ̀rẹ̀ báyìí sìn inshallah ẹ̀yẹ́ rí ya ẹ máa gbọ́. ẹ̀yẹ́ wá sọ pé àlọ́ mọ́jú ìyẹn lálọ́ àràkù kó lọ́ba ńlá yín tí ẹ máa ń bọ tí ẹ fẹ́ràn ìyá Àìṣà ìyàwó. kọ́kọ́ gbẹ́nu ẹ sọ̀hún ná fara ìbalẹ̀ dáadáa má wùwà má tí òun ṣe tiwa bọ̀ wá lọ́rùn óyé àwa sọ pé anabi wa Muhammad sallallahu alayhi wa sallam anabi tiwa ni àwọn ò bọ́ o jẹ́ kó jẹ́ orí ẹ pé dáadáa àti wá àtẹ̀yìn ẹlẹ́bọ̀ míì náà tẹ́ bá jọ ń sọrú ọ̀rọ̀ yẹn ẹ jẹ́ kó rí yín papò àwọn ò bọ́ anabi sallallahu alayhi wa sallam. ooo kí ni mo sọ àwọn ò bọ́ anabi o kò síbi kankan tá a ti ń pe anabi gan àfihàn tí ò bá gbádùn nínú Islam tẹ́sí òye dáadáa ló kù táwọn á pe ànábì pé ànábì lákùn ṣe báyìí fún wa náà abadan àwọn òbó ànábì rárá tiwa àwọn ètò ìbúdó tó jẹ́ ẹ̀tọ́ Allah àwọn ègbé fún ànábì torí pé kò lẹ́tọ̀ọ́ sí i ó ní tóun lẹ́tọ̀ọ́ sí lọ́dọ̀ tiwa tá a máa fún un ó ní tó dẹ̀ ṣúọ̀ bọ̀ èyí tó jẹ́ tọ́lọ́hun yẹn kò lẹ́tọ̀ọ́ sí rárá nínú ẹ̀ ní ká sin ọlọ́run ọba ìjọsìn ọlọ́run kò lẹ́tọ̀ọ́ sí so àwọn ò sin ànábì àdẹ̀bọ́ àwọn èèbọ̀ nǹkan kan tiwa ọgbọ́n àbọ̀ ọgbọ́ ìwọ́ tó ọmọ kankan pọ̀ ọ̀rọ̀ ẹ̀sìn tó kàn wá ogun ẹlẹ́bọ̀ àwọn ọmọ ẹlẹ́bọ̀ fa àwọn ọmọ ẹlẹ́bọ̀ abẹ́ wàhálà wà á dé báyìí o abẹ́ rí nǹkan bá àlùmọ́ẹ́mú bó ṣe máa jẹ́ ni ẹ ti gbọ́ abẹ́ gbọ́ so àwọn òbó ànábì o sallallahu alayhi wa sallam mẹ́sẹ́ńjà ọlọ́run ọba ló jẹ́ o lè ẹ́fà rí tó bá dẹ̀ ti rí mo challenge ẹ kó gbé jáde mi ò lè sọ ọ́ ní súfì tó máa ń ṣe yàmàyàmà yẹn omi sọ ọ́ yẹn o àwọn ogun táwọn yẹn dẹ̀ ń ṣe yẹn wọ́n lẹ́rìí inú Islam rárá èyí tó pọ̀ jù ìlè sọ pé àwọn míì wà tó yẹ pọ́tọ̀ ní tí Islam ní bó ṣe ní ká ṣe ọ̀tọ̀ ní táwọn ń ṣe tó bọ̀ tàbí mo ń mú a ò lè rẹ́rìí ẹ̀ nínú Islam ká ní àwa náà wá ní èrè kan tó wá jèrè ànábì àá forí balẹ̀ fún kò lérè rárá gan káwá là ń forí balẹ̀ fún ànábì no kò sí yẹn nínú Islam tiwa Islam ò gbé yẹn wá ntí Islam wá ṣe kí ni tó wá kọ́ wa lẹ́kọ̀ọ́ rẹ̀ gangan ìta ànábì wá kọ́ wa gangan nìyẹn ó ti rí ẹwà tá ànábì mú wá fún wa sí tá àlẹ́ ẹ̀fà rí lára àwọn bàbá yín tẹ̀ ń sọ yẹn ó ti rí àbí ẹ̀yọ́ fún ìwà aláwọ̀kọ́ náà tó ń béèrè ẹwà tó ń bẹ lára ànábì ni o àtiwọ́ náà tí wọ́n náà ń sọ̀rọ̀ yìí so inú tá ànábì wa ó gbọ́ tá ànábì sọ ní sallallahu alayhi wa sallam ó ní la tatruni kama atrati nasara ibn Maryam ẹ bọ̀rọ̀ yìn mí láyìn ju o ẹ bọ̀rọ̀ gbé mi kọjá ẹnu àlá o gẹ́gẹ́ báwọn kiri yóò àwọn nasara bó ṣe yin ànábì Isa ọmọ Maryama ó ní èmi tẹ́ ń wò yìí ẹrú ọlọ́run ọba àti òjíṣẹ́ rẹ̀ ni mí o ó láì tí ẹ̀ tó ń gbọ́ àbò gbọ́nsìn ànábì sallallahu alayhi wa sallam gan fún rẹ̀ ẹrú ọlọ́run ọba lòun náà jẹ́ ẹrú ọlọ́run làwa jẹ́ àwa táwa dẹ̀ jẹ́ mùsùlùmí proud of that a tún fi yangàn bọ̀ ẹ̀yin ẹlẹ́bọ ẹ̀yin jẹ́ ẹrú òkúta ẹrú irin ẹrú igi ẹrú odò ẹrú gbogbo tẹ́ bá ń forí balẹ̀ fún lẹ́yìn jẹ́ tiyín bọ̀ àwa jẹ́ ẹrú fún Allah subhanahu wa ta'ala ó ti clear bí gbogbo tí Allah dá òun lẹ́yìn ṣẹrú fún bọ̀ àwa ń ṣẹrú fún tó dá nǹkan yẹn gangan orí bá kú oríire gan ìwọ tó bá jọmọ ìyá wa nínú Islam má gba àtànjẹ pẹ̀lú àwọn ẹlẹ́bọ yìí o
wàhálà tí gbogbo náà sọ yín ò tiẹ̀ ju èmi lójú rárá táwọn kan jáde mo fún yín 24 hours àwọn ọmọ náà mọ wọlé 24 hours wá o àwọn ẹlẹ́bọ sí wọ́n lè mọ́ ń tà ń sọ nìyẹn èèyàn ọmọ ìyá mi nínú Islam tó máa ń dàbí pé wàhálà àwọn ahlu sunnah wal jamaa pọ̀ ń táwa ń sọ nìyẹn àwọn ẹlẹ́bọ tẹ̀yìn sọ pé ẹ ń fẹ́ wahdatul adyan ẹ fẹ́ gbogbo ẹ̀ kájọ sọ̀kan ń bọ́ ló ti fẹ́ jọra wọn kò ní jọra wọn náà ìyẹn láti máa ń sọ pé àwọn nǹkan míì táwọn bàbá wa sọ yẹn náà kò lọ tó ẹni afẹ́kẹ́ wahdatul adyan kó má sí wàhálà mo náà ti máa ń ṣe wahdatul adyan anabi sallallahu alaihi wasallam Ọlọ́run sọ fún lakum dinukum waliyadin oníkálukú fọwọ́ mú tiẹ̀ so àwọn akọ̀kan náà tán tó wá jẹ́ mùsùlùmí ló tún wá lo àyà yẹn wọ́n á ní ẹ̀sọ́ nídìí eléyìí ẹ má sọ pé bò ó dáa ẹ má sọ pé kinní kan ò dáa so ẹ má ṣe tiyín káwọn náà má ṣe tiwọn yóò wá ní Ọlọ́run ní lakum dinukum ọ̀dẹ ni wọ́n ní ṣé lakum dinukum túmọ̀ sí pé ká má sọ pé ní tí ò dáa mọ́ ni ohun tó ń sọ ni pé àwọn ò ní báyìí participate ń bi tẹ́ ń ṣe yẹn bákan náà ni pé àádìẹ kó máa yé pé tẹ́ ń ṣe yìí ò bá mu bẹ́ẹ̀ ni tá ànábì Ibrahim kọ́ ni tí Ọlọ́run Allah subhanahu wa ta'ala tó ṣàlàyé rẹ̀ fún wa nínú Quran pé ńgbà táwọn tí wọ́n jáwọn ẹlẹ́bọ tán fẹ́ máa ṣe yánmayàmá ó wá sọ báyìí wípé ṣé ẹ fẹ́ máa dẹ́rù bà mí kémi máa bẹ̀rù kí má bẹ̀rù àwọn nǹkan tọ́lọ́run ọba dá tẹ̀yìn forí balẹ̀ fún tẹ̀yìn ò sì bẹ̀rù Ọlọ́run tó dá àwọn nǹkan yẹn ni báwo ló ṣe jọra àwọn èmi ò lè bẹ̀rù wọn náà ó ti clear bí ayọ̀ àtúwàlì muhimu òun náà ni pé àwọn òsìn anabi sallallahu alayhi wa sallam òjíṣẹ́ Ọlọ́run ló jẹ́ fún wa ó ti clear bí. òun ìyá ńlá yín nígbà wọn olúmọlẹ tiwa o àwọn òrìṣà tiwa wọn ṣàbá ńlá yín o ẹ fẹ́ràn wọn ẹ kẹ̀yìn sí wọn àwọn oníṣẹ̀ṣẹ̀ àdìmọ́ sọ fún nígbà wọn òrìṣà tẹ́ǹkù ìyàwó olúmọlẹ yìí bàbá ńlá wa àti ìyá ńlá wa ni wọn ìdílé rẹ̀ ṣe máa ń bọ wọn nítorí pé oore tí wọ́n ṣe fún àwọn ọmọ aráyé àwọn nǹkan tí wọ́n discover àwọn innovation tí wọ́n ṣe tá à ń jàǹfààní ẹ̀ títí lónìí bàbá wọn ò nílà. ẹ máa gbọ́ o ó ní àwọn táwọn ẹ máa wọ ẹ́ rí i pé ọ̀rọ̀ ẹlẹ́bọ ń sìn dákun ìwọ tó pé ẹ mùsùlùmí báwo ni wàá ṣe máa fọ́ọ̀lù sí trap àwọn ọmọ ẹlẹ́bọ yìí tó yẹ kẹ́nu wọn gbọ́rọ̀ ni tó yẹ kọ́rọ̀ wọn jọ ẹ́ lójú ni tó yẹ kọ́rọ̀ wọn convince ẹ ni tó yẹ kó wà confused lórí ọ̀rọ̀ wọn ni débi pé àwọn ọmọ ló ń tẹ̀lé àwọn ẹlẹ́bọ inna lillahi wa inna ilayhi raji'un ó dá mi lójú dáadáa kó ń ṣẹni tó máa ń ronú jinlẹ̀ tó bá jẹ́yàn tó ń ronú jinlẹ̀ ó lè fọ́ọ̀lù sí ọ̀dọ̀ ẹlẹ́bọ ẹ̀gbọ́n tó sọ ó láwọn tán jẹ́ àwọn òrìṣà àwọn táwọn ń bọ yẹn àwọn ni ìyá ńlá tàwọn àwọn sì ní bàbá ńlá bàbá tàwọn àti gbọ́ ẹ káàbọ̀ so ó wá nítorí pé táwọn dẹ̀ fi ń bọ wọn ni pé àwọn innovation tí wọ́n ti ṣe kalẹ̀ àwọn nǹkan tí wọ́n ti innovate táwọn wá ń benefit látara rẹ̀ ń sìn ẹ̀yàn ọmọ ìyá mi ní Islam ṣé kí ní ẹ̀ bá làákà ìmú báyẹn já ó dà káwọn òyìnbó náà sìn àwọn òyìnbó kàn máa náà ṣe tí wọ́n tẹ̀mí àtẹ́jọ́ ń lò yìí káwọn náà kan wá gbà wọn ẹnìyẹn síta sí káwọn náà wọn ń bọ wọn káwọn náà ní bàbá ńlá bàbá wọn gbà táwọn bá kú láyé tán ogun àti wọn innovate àwọn nǹkan kan kalẹ̀ táwọn ń lò tẹ́ ẹ̀dàgbìn náà bàbá wọn innovate gan-an wọn innovate ẹbọ kalẹ̀ ẹbọ náà innovate àbí kí ni nǹkan mi tán innovate kalẹ̀ fún alẹ́ Yorùbá èbó náà la wà ń bẹ̀ tá a jọ wà látijọ́ yìí ṣèbójú kan náà la wà tá a kó ń bẹ̀ náà ni àwọn ọmọ ẹlẹ́bọ yìí àwọn Yorùbá níná ní ohun anílà náà ní innovative wo gangan náà bàbá wa innovate kalẹ̀ sí pé káwọn forí balẹ̀ fókúta igi ọ̀pẹ gbogbo ẹ̀ mọ́ra wọn kò sí ní tẹ́lẹ̀bọ ò lè bọ láyé wọ́n máa bọ jí òsè àmì ó tún máa bọ jí ọ̀pẹ wàhálà ilé ayé yìí tó Ọlọ́run sá ṣàánú mi àwọn olè wọ́n fẹ́ gba igi yìí kiri kan ni ó ti di bíbọ náà nù Ọlọ́run sá ṣàánú wa jàre ó sàkù sí yín lọ́wọ́ ẹjẹ́ amọ́gbọ́n tí ń sọ. olódùmarè fún ní ifá olódùmarè fún ní ìmọ̀ ifá tí wọ́n fi sọmọ aráyé lórí títí lónìí ìyáwó èyí Ọ̀ṣun olódùmarè fún ní ìmọ̀ àtẹ̀bùn láti gba ẹ̀bí ọmọ the first month first midwife tó gba ẹ̀bí ọmọ òun ìyáwó èyí Ọ̀ṣun. ẹ gbọ́ ìmọ̀tọ́lọ̀ fún Ọ̀rúnmìlà ifá jàre ìmọ̀tọ́lọ̀ ìmọ̀ nọ́lẹ́jì ifá ìwà ò lè tẹ̀sí pé ṣe náà innovate nìyẹn àbí àbẹ́ẹ̀ rí nǹkan báyìí tó gbọ́ dáadáa
bàbá wọn Ọ̀rúnmìlà olódùmarè fún ní ifá olódùmarè fún ní ìmọ̀ ifá tó fi sọmọ aráyé lórí sí lónìí yáwá yìí ọ̀. ẹ máa gbọ́ o ó ní bàbá àwọn Ọ̀rúnmìlà lọ́lọ́run fún ní òye ifá ẹ dákun ṣe gbogbo ẹ̀yin tẹ́lẹ̀ ń da fálẹ̀ ní náà sí sọ́dọ̀ Ọ̀rúnmìlà náà lẹ ti kọ́ ṣe ẹ̀rí pẹ̀ parọ́ kí l'Ọ̀rúnmìlà gbélé gangan tó fi jẹ́ pé àtàrà nǹkan yẹn lẹ ti ń kọ́ ifá yẹn so Ọ̀rúnmìlà ló kọ́ yín ní bá tẹ̀ ń kọ́ tẹ̀ ń ṣe é sí àbí ifá kan ló jáde ń jọ̀wọ́ ń sìn tó ní ẹṣin lọ́kadà pé ifá alẹ́ ìdíjà gọ̀ọ̀kú ọlọ́sà sànù wáṣá àbí Ọ̀rúnmìlà ló ní kẹ́mọ́ta ifá ló wá ń gba ọmọ aráyé là abẹ́ẹ̀rí nǹkan báyìí gbogbo táwọn èèyàn ń ṣe tó ní kálukú fi ń ṣe gbogbo bó ṣe ń lọ ń sìn ifá náà fi ń ṣe abẹ́ẹ̀rí nǹkan báyìí kámẹ́rà tá ń lò orí social media tá ń lò tá fi ń pàṣẹ mẹ́sẹ̀jì yìí náà ń sìn ó dá mi lójú pé tí Ọ̀rúnmìlà ṣe lẹ̀ òun náà la fi ẹlẹ́bọ̀ ẹ̀ ọmọ ọpọlọ wa ṣeré jàre ó tún wá ní ẹni tó kọ́ gbẹ̀bí láyé. olùmọ̀rẹ́ fún ìmọ̀ àbẹ̀wò láti gba ẹ̀bí ọmọ rẹ̀ first midwife tó gba ẹ̀bí ọmọ oníyàwó ẹ̀bí Ọ̀ṣun. àbẹ́ẹ̀rí ẹni tó kọ́kọ́ gbẹ̀bí ọmọ nìyá wọn ìyá Ọ̀ṣun ẹ dákun bọ́nà ti rí gbogbo náà sọ ọdún mélòó gan ni Ọ̀ṣun ìyá Ọ̀ṣun lè sọ ẹ̀ tó bá gbé nǹkan wà tó exist tó ń jẹ́ Ọ̀ṣun tòótọ́ ìgbà wo gangan ló exist ẹ jẹ́ àmọ́ ọdún tó exist náà bóyá tá a bá wá lè mọ̀ àwọn àmọ́ bóyá òun ni first èèyàn tó máa kọ́kọ́ gbẹ̀bí tòótọ́ àwọn abéèrè pé ó dà pé òun tiẹ̀ nígbà tó lọ́ọ́ máa dálé ayé báyìí òun ló kọ́kọ́ débẹ̀ so torí ẹ̀ ló jẹ́ pé òun ló kọ́kọ́ gbẹ̀bí ewu méjì bó ṣe mú ọkọ lọ wá ṣeré ìwọ náà dẹ̀ fọ́ọ̀lù fún wọn wá ń tẹ̀lé wọn lọ Amẹ́ríkà aláwọ̀ àwọn ilé ayé yìí ó dóòna àwọn tó máa ń sábà tẹ̀ lọ́pọ̀lọpọ̀ àwọn ẹlẹ́bọ yẹn náà tẹ́lẹ̀ wọn náà ti ń jí ẹbọ yẹn ṣe náà tẹ́lẹ̀ o kò yé yín àwọn táwọn náà ti lọ tẹ̀lé tán ti fọ́ọ̀lù fíktìmù àwọn ẹ̀sìn òní àmọ́sọ̀rọ̀ tẹ́lẹ̀ ọ̀pọ̀lọpọ̀ náà tó jẹ́ pé gbogbo ìranù yẹn náà kú ń ṣe náà tẹ́lẹ̀ àwọn gbé wo jẹ́ ká kú tẹ̀lé bọ́ lọ́jàre lọ́ọ̀dà kò má jẹ́ ń ṣẹbọ kẹ́yìn ayé mi o. máa bọ̀ wọ́n yàn bàbá wa Ògún olùmọ̀rẹ́ fún yàn bù láti discover ẹ̀rín àti bí wọ́n ṣe ń fi irin oríṣiríṣi nǹkan tó ń sọmọ ayé lórí sí lónìí bàbá wa Ọ̀ṣun yìí olùmọ̀rẹ́ fún yàn bù láti discover ẹ̀rí àtẹ̀gù tó fi ń ṣe ìwòsàn ọmọ aráyé. bàbá àwọn ọ̀sán wọ́n dẹ̀ lọ́sàn ò sí nínú àwọn rúmọlẹ̀ o wọ́n ní kò sí nínú aláàjẹ àwọn bàbá ìgan torí wọ́n nígbà t'Ọ̀rúnmìlà délé ayé òun ò máa náà fẹ́wé àtẹgbòsé ń jẹ ánà náà bàbá àwọn lónìí kò máa náà fẹ́wé àtẹgbòsé àkọ́ní tó máa ẹlẹ́bọ náà sọ o àwọn kan sọ pé ńgbà tó wá débi ilé tó sàn ń gbé l'Ọ̀rúnmìlà wọn sọ pé ìwọ ọ̀sán báwo ni bó ṣe wá kún bo ilé ẹ̀ báyìí náà ó yẹ kó clear gbogbo kíní ìnáwó wa ní sorele iṣẹ́ tó ń ṣeré sorele ẹlẹ́bọ ẹ̀lẹ́tẹ̀mí pábí o wàhálà ẹ̀lẹ́tẹ̀mí ọlọ́wọ́ àtàlù mi báyìí o ẹ dákun ṣe ọ̀sán ìyẹn gẹ́gẹ́ tó ń bẹ láàrin àwọn òòṣà yín ṣá torí tí gbogbo yín sọ ni pé kò sóhun bẹ́ẹ̀ -1 ní láàrin gbogbo wọn kò sí bẹ́ẹ̀ ẹ̀rẹ̀ ń kílèmù pé ẹ̀yin lẹ Ọ̀rúnmìlà lọ bàbá yìí. ṣe oríṣiríṣi òògùn tó máa ṣe ìṣọ̀rọ̀ ayé lórí sí lónìí ìbéèrè tèmi wá nìyí fún mi. ó yá béèrè. Ànábì Muhammadu àràbọ̀ ìrọ̀lọ́wọ́ tẹ́yìn mú ní bàbá ńlá tí ń kẹ̀kẹ́ sí àwọn bàbá ńlá tí ní àwọn òrìṣà tí ní ilẹ̀ káàkiri àti Aisha yẹn tó jẹ́ ìyàwó ẹ̀ tẹ́yìn mú ní ìyá ńlá tí ẹ bá mi dárúkọ nǹkan ìyọ̀kan. òun nìkan kọ́ Aisha nìkan kọ́ níyàwó radiyallahu anha gbogbo wọn tí wọ́n jẹ́ àwọn ìyàwó ànábì sallallahu alayhi wa sallam gbogbo wọn pátápátá tí wọ́n jẹ́ àwọn ìyàwó ànábì sallallahu alayhi wa sallam gbogbo wọn yẹn àwọn níyà àwa mùmìnì ìyá àwa olùgbàgbọ́ òdodo so ti yẹn sìn. tàbí méjì tí wọ́n discover àbí tí wọ́n innovate tó ṣọmọ ayé lórí títí dòní bá ṣe wà yìí àwọn ẹsẹ line nínú comment section ìbéèrè mi ò kò fàjà ẹ ṣe lọ. ayọ̀ so gẹ́gẹ́ bí tí ó lóun béèrè yẹn ó ní béèrè ni kò fàjà wá náà dẹ̀ níbẹ̀ ẹjà gbogbo irọ́ tó kàn pa lọ yẹn irọ́ ló wà ń bẹ̀ irọ́ lásán ẹlẹ́bọlẹ́bù ní gbogbo yẹn so àwọn òdẹ́lé fọ́ọ̀lù fún yẹn àbí tó bá rẹ́rìí tó ráwọn tó lè àwọn tí wọ́n lè ṣe kí ni o tí wọ́n lè testify ní tó sọ yìí ó ṣe pé àwọn ẹlẹ́bọ bíi ti yín o kì í ṣe ẹlẹ́bọ bíi ti yín o àárín àgídí tó fẹ́ testify ẹ̀ tí òun dẹ̀ ṣe pé òun náà ṣe torí pé mi ò lè sọ pé mo fẹ́ testify ogun tó ń sọ yìí sìn
ẹni tí mi bá láyé àwọn tí mi ò mọ̀ rárá kí n máa sọ̀rọ̀ wọn fún ẹ àánú irọ́ ló ń pa o irọ́ ló gbogbo tó kálẹ̀ yẹn irọ́ ló fi pa àkọ́kọ́ nìyẹn ṣùgbọ́n irọ́ nílẹ̀ kejì ni pé ànábì sallallahu alaihi wasallam tó wá béèrè yẹn ọlá kan ẹyọ kan péré nu tó fi ṣe gbogbo ọmọ aráyé lóore èèyàn tó bá tẹ̀lé òun náà ni pé tèmi kọ́kàn fẹ́ mú jáde òun náà ni pé ó wá fún wa ní freedom of thinking ó jẹ́ kọ́pọlọ wa kó free láti lè ronú ó wá free brain wa ó wá fún wa ní freedom kúrò níbi ìmọ̀ sí iye àwọn kúrò níbi ìmọ̀ hùwà tó jẹ́ pé tíwọ̀ gan bá ronú dáadáa wàá mọ̀ wò pé ṣé wàá make sense ṣá ó lọ gbégi inú gbókò dẹ̀ máa forí balẹ̀ fún ó wá ní eléyìí bóyá Ọbàtálá ó ní eléyìí òòṣà Ṣàngó lélẹ̀ òòṣà kìnnìkan lélẹ̀ so Islam ànábì wá free ọpọlọ tiwa kúrò ń bẹ̀ pé no gbogbo àwọn nǹkan yẹn Ọlọ́run ló dá gbogbo tẹ́ ń sọ yìí so ti yé Ọlọ́run ọba tó wá dá nǹkan tẹ́ ń sọ yìí gbogbo tẹ́ kójọ yìí òun gangan ló nídìí kẹ́ máa sìn kìí ṣe àwọn nǹkan yẹn so ti yé ń sìn torí páwọn nǹkan yẹn ò ní nǹkan kan tá lè ṣe fún wa tẹ́ bá mọ̀ pé lóòótọ́ wọ́n ní tí wọ́n lè ṣe fún wa lẹ́yìn Ọlọ́run ọba ló máa ń ṣe tó bá wù ní táìmù tó bá wù bọ̀ wọ́n challenge gbogbo ẹ̀yin ẹlẹ́bọ ilẹ̀ Yorùbá tí ẹ bá mọ̀ pé lóòótọ́ òun làwọn nǹkan yẹn ni wọ́n ní nǹkan tí wọ́n lè ṣe wọ́n ní agbára tí wọ́n lè dásà fúnra wọn lẹ́yìn tọ́nà ọba bá ṣe gbọ́ dáadáa gbogbo àtàwọn àti gbogbo tẹ́ ń sọ ìpátá Ọlọ́run ló ní tó bá dá nǹkan pọ̀ mọ́ra wọn tọ́lọ́run bá ní kó jẹ́ Ọlọ́run ló ní kó jẹ́ so ti yé sìn wájà gbéṣẹ́gbẹ́ kan tí wọ́n bá mọ̀ pé gbogbo àwọn nǹkan tẹ́ ń sọ yìí náà ní kápá kan táwọn náà tún lè ṣe yàtọ̀ sí tọ́lọ́run ọba ń ṣe yẹn ó yá ẹ wá sọ kíkan nu yín èyí tó ti gbóná jù láàrin gbogbo yín kó wá jáde kó sọ pé òun fẹ́ fi agbára àwọn bàbá àwọn yẹn òun fẹ́ fi jẹ́ kó yé yín páwọn gangan náà láyé kó wá sọ fún wa pé òun fẹ́ jẹ́ kójú rọ̀ káàkiri gbogbo ilẹ̀ Yorùbá ká lè mọ̀ pé lóòótọ́ àwọn kinní yẹn o níjọ́ kan náà ká lè mọ̀ pé lóòótọ́ àwọn kinní yìí wọ́n lágbára kan tán lè ṣe ìyà omi ló ń jẹ wá látijọ́ ìtòrùn mú tójú òfin bẹ́ẹ̀ rọ̀ ìrọ̀lá ẹ̀wọ̀n tẹ̀ra yìí jẹ náà káà náà kan tí òjò so Iran nínú tá ànábì wá ṣe fáwa nìyẹn ó wá fírí ọpọlọ wa kúrò níbi kíni o kúrò níbi ìmọ̀ sí gbogbo àwọn nǹkan tí ò yẹ ká máa sìn láyé bákan náà nínú tá ànábì sallallahu alayhi wa sallam tó wá kọ́ àwa òun náà ni pé ó wá kọ́ wa ní ìwà dáadáa inú ìwà tá ànábì ní òun ni pé ó wá kọ́ wa níwà dáadáa àwọn tí wọ́n jẹ́ kèfèrí gan nínú orúkọ tán máa ń pè kó tó tiẹ̀ dípò di ànábì ọ̀nà ọba rárá òun náà ni pé wọ́n máa ń pè ní sọ́ọ́díkù amin asọ́ọ́díkù al-amin olódodo èèyàn olùfọkàntán èèyàn bá ànábì tí wàá dẹ̀ ṣe rí nìyẹn sallallahu alayhi wa sallam ó clear àbí so tá a bá ní ká gbé yín sáré sí ẹ̀yìn ẹlẹ́bọ ẹ̀ nílé sáré yẹn torí pé gbogbo táwa sọ yìí sí títí wá ní evidence ni gbogbo tẹ́yìn sọ yẹ ẹlẹ́rìí wàhálà ẹlẹ́rìí ó rí pé mo ní wàhálà ẹlẹ́rìí ìròrí sọ lásán ni gbogbo tẹ́ ń sọ ìyá yín Ọ̀ṣun ló kọ́kọ́ gbọ́mọ láyé irọ́ ńláńlá ni wàhálà irọ́ ni ìgbà tó dùn ara bọ̀ wá tọ́ sí ìníwá sáyé wàhálà irọ́ lásán ni ṣé nìkọ́ rọ́bà ló tọ̀ wá kéṣe ṣé ní rọ́bà ló tọ̀ wá mọ́ tán wá àwọn tí wọ́n jẹ́ wà níbi Ọlọ́run tọ́lọ̀ náà wá sáyé gan àgún ṣé níwáyé kálá sọ pé ẹjẹ́ apá ti sẹ́gbẹ́ kan jàre so nínú ọlá tá ànábì fún wa tó wá kọ́ wa òun náà ni pé ó wá kọ́ wa ní ìwà ẹ̀yìn ìwà rẹ̀lẹ̀ so ti yé ń sìn so àwọn èèyàn máa ń ṣe mistake wọ́n ní ìwà rẹ̀lẹ̀ ńlẹ̀ ń bára yín jà kí làwọn ń bára wa jà fún àwọn táwa ń bára wa jà láàrin ara wa àwọn ń bára wa jà látara pé àfẹ́ káwọn èèyàn ṣe kí ni o kí wọ́n kọjá ẹnu ààlà níyì tí ò sí fẹ̀yìn ẹlẹ́bọ ó clear àbí Ọ̀rúnmìlà tá ń sọ yí èèyàn mọ̀yá mi Islam nínú àwọn ẹlẹ́bọ tó tún dìnnà Ọ̀rúnmìlà Ifá jàre sọ́rí Ifá tán ní tálò lọ́lọ́ ń gbélé Ọ̀rúnmìlà lọ́wọ́ ẹ̀ ń sìn àwọn kan tún dìnnà Ifá yẹn láàrin ẹlẹ́bọ yìí nílẹ̀ Yorùbá wa táwa yìí ó fẹ́ rí àbí màá fi hàn ẹ́ láìpẹ́ inshallah so irọ́ lásán ló wà mí náà ọmọ ẹlẹ́bọ yẹn sọ máa gbọ́ àti oníṣègùn
àti àáfàá tó máa ń wo sẹ́fúnlẹ̀ tó máa ń ṣiṣẹ́ fún àwọn èèyàn Máa gbọ́. pẹ̀lú ẹ̀yìn ìyá lọ́sùn gbogbo pẹ̀lú gbogbo ẹ̀yìn oníṣẹ̀ṣẹ̀ pátápátá Máa gbọ́. ẹ o ìyá yìí ń bá yín wí o ẹ gbọ́. gbọ́ gbọ́n tí arákùnrin yìí sọ wàláì subhanahu wa ta'ala ọ̀rọ̀ tẹ́ni yìí sọ yìí ó yẹ kó mi máa jábọ́ lójú àwọn mùsùlùmí ni ẹgbọ́n tẹ́ni yìí sọ yìí ó ní òun pe gbogbo àwọn tí wọ́n já àwọn aláwo òun pe gbogbo àwọn tí wọ́n já àwọn oníṣẹ̀ṣe àwọn tí wọ́n jẹ́ àwọn ọ̀yẹ́ ọlọ́sùn àwọn kinní kan ó tún wá lẹ́yìn àfọ́ àtẹ̀yìn náà ń ṣèṣègùn inna lillahi wa inna ilayhi raji'un. ẹ wo bí táwọn àwọn oníbídíà alẹ́ yorùbá ẹ wo bí tán da ìsìláàmù ẹ wo báyìí da ìsìláàmù wa wọ́n ṣe dárí boríbodé ṣé àwọn pé mò ń sọ fún wa ń jọ wò pé gbogbo yàmàyàmá táwọn ọmọ ẹlẹ́bọ̀ yẹn gan wá ń ṣe lórí íńtánẹ́ẹ̀tì yẹn àwọn tí wọ́n ń ṣe yàmàyàmá tí wọ́n ń pera wọn ní mùsùlùmí tí wọ́n ń forúkọ ìsìláàmù sósì wọn yẹn àwọn ni wọ́n gba àwọn ọmọ ẹlẹ́bọ̀ yẹn láàyè lára àwọn nǹkan míì gbogbo táwọn ọmọ ẹlẹ́bọ̀ yẹn wá ń ṣe é tì àwọn ni wọ́n náà kírètì ẹ̀ kalẹ̀ fún wọn gbogbo dáńsì yẹn sì náà sọ báwa làá fún wọn lọ́rọ̀ sọ àwọn náà ń fà á táwọn tí mo dé máa ń tẹnu mọ́ gangan gbàtọ́ pé táwọn ẹlẹ́bọ ń ṣe ẹ̀yin náà ń ṣe ẹ̀dẹ̀ ń kọ̀ǹdẹ́mù yẹn nǹkan yẹn mọ́ wọn lọ́wọ́ báwo náà ṣe ní yarí mọ́ yín lọ́wọ́ nítorí wàá ṣẹlẹ̀ nìyẹn náà ẹgbẹ́ ṣé ó yẹ kó gbé ká máa dárúkọ ẹ níṣègùn àwọn tá ń ṣe aburú fáwọn èèyàn ká tún wá pè ẹ̀yin àáfàá náà tó lẹ́yìn àáfàá kan náà tẹ́yìn náà ń ṣèṣègùn fáwọn èèyàn ẹ máa gbọ́. gbogbo ẹ̀yin babaláwo ẹ máa gbọ́ o. orílẹ̀-èdè nàìjíríà àti bóyá àgbáyé ẹ̀dọ́nù máa gbọ́. babaláwo oníṣègùn ẹ̀yin ọlọ́ṣun máa gbọ́ o. àtẹ̀yìn àfáà àtẹ̀yìn gbọ́ sóyẹ kankan wa àfáà márùn ún tó fẹ́ sọ yìí aláwo oníṣègùn ọlọ́sùn oní gbogbo ẹ̀ àwọn akẹ́yìn àfáà náà pọ̀ wàhálà wà ilé ayé yìí o ṣẹ́ni pé àwọn àlùfáà pọ̀ lẹ̀ yorùbá yìí gan tó jẹ́ pé àwọn gangan náà ń dà wa mùsùlùmí láàmú àkànmọ́ni àfúrá ẹ máa gbọ́ ọdún wá kà àwọn àfáà oníṣègùn tó bá yẹ wà ní yálà bí lẹ́ ṣe yálà bí wà ní islam àbí yálà bí wà ní islam ọ̀rẹ́ ìlíjẹ kó bá a tán. ṣé tàbátí àdánù ń pè àbí tẹ́ ń ṣe tíra tẹ́ ń hàn túlú tẹ́ máa ń woṣẹ́ fáwọn èèyàn. lọ́gbọ́ ẹ̀yin tẹ́ ń ṣe tàbátí àdá tẹ́ ń hàn túlú tẹ́ fẹ́ woṣẹ́ fáwọn èèyàn tó bá yá bàbá wa máa jáde àwọn bàbá wa nú ẹ̀sìn wọ́n á jáde wọ́n á ní ká máa tẹ yẹ̀pẹ̀ inú ìsìlámù ló wà bódà ànábì ló ní a máa tẹ àbọ̀ rí nǹkan bá ọ̀nà alẹ́ ẹ̀yin àfa ẹ̀yin arínà ẹ̀yin àfa wosẹ́ tẹ̀ ń wosẹ́ fáwọn èèyàn ẹ máa gbọ́ dáadáa. ẹ̀yin ẹjọ́ yín ni mo mú wá fún ara yín mi ò fẹjọ́ yín sùn ẹlòmíì o ẹjọ́ yín ni mo mú wá fún ara yín inú dẹ̀ ń bí mi sí yín lọ́wọ́lọ́wọ́ bí mo ṣe ń sọ̀rọ̀. ọ̀ ń gbọ́ àbí. I'm so sad and annoyed with you people. ọgbọ́. inú bí mi sí yín now nígbà tí èèyàn kan bá wá sí ọ̀dọ̀ yín wá ṣoògùn tó wá tó ní òun o pásítọ̀ lòun o ó wá ṣoògùn lọ́dọ̀ yín lálẹ́ ẹ̀fun láfọ̀ṣẹ ẹ̀fun ní ìbàǹtẹ̀ ẹ̀fun ní gbogbo nǹkan ó dọjọ́ kejì. ẹ̀yin àlùfáà ṣé lóòótọ́ lẹ́yìn náà fún wa pásítọ̀ ní bàǹtẹ́ ẹ̀ ń fún wọn láfọ̀ṣẹ ẹ̀ ń fún wọn lólúgbòhùn ẹ̀ ń fún wọn láwọ́rọ̀ ṣé lóòótọ́ ni tó ọlọ́run sọ wa ń bẹ̀ sóye ẹ dákun ṣé gbogbo tárábìnrin kà kalẹ̀ sóye kó kà wá àfáàpọ̀ tàbá wá sọ̀rọ̀ ẹni wà láti wá pọ̀ sóye kó kà àfáà sóye kó kà wọ́n pọ̀ mọ́ gbogbo tó dárúkọ kalẹ̀ ẹ̀ ń tì èwo ní sẹ́ àfáà nu gbogbo ẹ̀. ó wá bẹ̀rẹ̀ sí sọ̀rọ̀ ó fẹ́nu ó ń bu ẹnu àtẹ́lu ìtẹ́ ìgbàgbọ́ ìtẹ́ ìsìn ẹ̀yin náà dẹ̀ ń wò ó ṣé torí owó tó máa san fún yín so ẹ ti value owó yẹn ju nǹkan tẹ́ ń sìn lọ wọ́n lè bú. àbájọ mo ṣe ń rí kọ́lẹ́tì sí so àwọn tó máa ń sọ fún wa pé ẹ fi wọ́n lé ẹjọ́ ṣe tiwọn ẹ̀yin náà ṣe tiyín ẹ̀yin náà ṣe kíní kan òkè bóyá àwọn nǹkan kan tó jọ pa wọ́n pọ̀ yẹn ló máa ń jẹ́ máa sọ àwọn ọ̀rọ̀ yẹn. òkè. ọlọ́run yín anywhere anyhow torí owó tẹ máa gbà wọ́n lè máa gba returns lọ́wọ́ irú àwọn pásítọ̀ bẹ́ẹ̀ so ẹ wá fi wọ́n sílẹ̀ kó máa ṣòṣì lórí so called altar. ẹ wò ẹ ti jẹ́ kí inú bí mi mo wá bẹ̀ yín lẹ́yìn ni mo ti kọ́kọ́ fẹ́ jọ ara yín sùn yín lẹ́yìn now is beg and begging you ẹ jọ̀ọ́ ṣé ní gbogbo àwọn tó wá ń ṣe ẹ̀rẹ́ tẹ̀ ń fún láfọ̀ṣẹ yẹn lálẹ́ tó wá ń wá tó ń sọ pé àwọn so called pastors
ẹ bá wa tú àṣírí wọn. ẹ̀yin àfọ aláfọ̀ṣẹ́ tó tí mi gbóhùn tán ti ẹ̀ sọ èmi ò mọ ibi tó yẹ kó gbà kan àfọ àná kò mí mọ ibi tó ti yẹ kó gbà kan àwa tá. ẹ jọ̀ọ́ I need the list wọn. We need their list. Mo rí fídíò yẹn that man went straight ó lọ síbi tí pásítọ̀ yẹn rí nǹkan yẹn mọ́ ẹ ti máa mọ̀ pé ó mọ̀ sí ó dẹ̀ lọ bẹ̀ ó gbé ó tún wá sọ nínú fídíò yẹn I didn't tie down the video so I couldn't bring it here. Ó wá sọ nínú fídíò yẹn ó ní kẹ́nìkan máa retí òun bóyá ó ní nílé ṣàbí ní Abẹ́òkúta mo pàtẹ́wọ́ fún máa yẹn ni. Wọ́n gbà nǹkan lọ́wọ́ yín wọ́n á rí mọ́lẹ̀ àwọn gan burú jẹ̀yìn fúnra yín lọ ní iṣẹ́ burúkú tẹ̀lé mọ̀ kán ṣe tó bá di lọ́kejì wọn máa sọ pé àyàngáṣí olóògùn bọ́wọ́ mi bá tẹ bíbélì tó yẹ kẹ́ jáde kẹ́ tú wọn láṣìírí so èmi wá ń bẹ̀ yìí tẹ́ bá ti kó àwọn bọ́ìsì. náà ẹ̀yin ọmọ ìyá mi nínú Islam nídìí ọ̀rọ̀ eléyìí lọ títí náà bọ́ńdà kan fẹ́ gbọ́ mbẹ̀ náà ni pé só yẹ kán ka àwọn àáfàá márùn gbogbo ń tán kàkàlẹ̀ yẹn ẹ rí i pé nu tí Islam ti ti wa tó lòdì sí oní gbogbo ń tán sọ yẹn wọ́n tún wá kẹ́ ẹ̀yin àáfàá ń tàbá tí àdá dákun kí ni jẹ́ tàbá tí àdá ẹ̀yin àáfàá òní ẹ̀yin àáfàá tẹ́ ẹ rí iná sáwọn èèyàn ẹ bẹ̀rù Ọlọ́run o mo tẹ́ ẹ ṣe ẹ bọ́ lẹ́ ń ṣe sọ́lọ́run o kì í ṣe Islam o so ẹ̀yin ọmọ ẹlẹ́bọ àwọn ẹni kẹ́ ẹ kó pọ̀ mọ́ra yín so kẹ́ ẹ mọ tẹ́ ẹ ń ṣe dáadáa ẹnu ọ̀fọ̀ àtàwọn àfilẹ̀ àwọn kan bò náà ti fẹ́ defend Islam gbàtí ẹgbẹ́ tẹ́ ẹ ń ṣe làwọn náà ń ṣe. As it is sweet us, we dey pay them. As we dey pay them, omo e dey sweet us. As it dey sweet us, we dey pay them. As we dey pay them, omo e dey sweet us. Ẹ̀yẹ́ ń gbà small. Àṣé ètí ẹ̀ yé. Ẹ máa gbọ́ o. Àṣé ètí ẹ̀ yé. Small wine kékeré jẹ́ small wine papọ̀ wine. Ẹtí panic àwọn tí wọ́n ti bẹ̀rẹ̀ Yorùbá àti débà yín sọ́wọ́n wá ìgbé tí ìṣẹ̀ṣẹ̀ bá wá ìlú ìsìlámù àti ẹ̀sìn àjọ àti ẹ̀sìn kìíní. Alhamdulillah. So ẹ jẹ́ ká kọ́kọ́ wo bíbá yẹn náà gbogbo ẹ̀yin onísúfì ẹ̀yin ní kẹ́ ẹ súnmọ́ bí o ẹ̀gbọ́n oní small wine táwọn kan wáìnì yín wọ́n tẹ̀ ń wáìnì yín ní tòótọ́ ẹ rí pé mo sọ lẹ́ẹ̀kan nígbà tí mo ń sọ̀rọ̀ mi mo náà àwọn ilé kan fi ọkà ẹtí ìwọ bóòlù ti máa pèrè mùsùlùmí tẹ́yìn lẹ́bọ̀ máa mọ̀ fọpọlọ ẹ̀ ṣeré ẹ̀rí ìsìn wọn ní àwọn kan wáìnì yẹn. ọlọ́wọ́ jẹ́ ń gọ́ olùgbà súnà wàhálà tí yẹn bá gbọ́ súnà yé ọkàn á balẹ̀ pa tọ́lọ̀ tó wá ní kó tún ara kí wọn náà tún kó tún jí kéwú gbọ́ lẹ́yìn wíńdò díẹ̀ ọkàn á balẹ̀ dì ẹgbọ́ kanáà kan wáìnì yín lásán ni òní gbogbo yín ti ń gbà káàkiri àwọn ẹlẹ́bọ wá ń ṣe kíní kan lórí íńtánẹ́ẹ̀tì orí nǹkan ẹ̀yin tẹ̀ ń pariwo báwọn ẹlẹ́bọ ń bú ọ̀lọ́ wọn bú ànábì bẹ́ẹ̀ yìí náà lẹ́ ń gbèjà wọn tẹ́lẹ̀ ẹ̀yin náà lẹ́ ń gbèjà wọn àbẹ́yìn náà kọ́ lẹ́ ń gbèjà wọn ni ẹ̀yin náà lẹ́ ń gbèjà ẹlẹ́bọ ẹ̀yin náà lẹ́ ní ká dákẹ́ kájẹ́ kan ṣe tiwọn káwọn náà ṣe tiwa kó ní kálukú wájọ́ mọ̀ ṣe pọ̀ gan ẹ̀fẹ́ rí nǹkan bẹ́ẹ̀ ẹ̀rẹ̀gbẹ̀rẹ̀ ayé láfa wíwà ni mo yín mú ẹjẹ́ agbọ́n táwọn yẹn fẹ́ sọ wọn náà kàn wá ìníyìn ni ẹ̀yin. Báyìí mo wá láti so ebi tá a ti wà láyé ìwé àti ewu àwọn bíbélì yìí ló sọ wọ́n wípé àwọn gbogbo àwọn ẹlẹ́sìn ìdàgbàgbà àwọn ẹlẹ́sìn ìlú náà ní ara wọn ní àtọ́ ìtì ẹ̀yìn ẹ̀mọ́tọ́ tí ń ṣe fún wa tí ó ń sọ̀rọ̀ decades 30 years tí ń ṣe fún wa máa ń kására tá à ń mọ́ra àkọ́jáde fún ní òtítọ́ ẹ̀mí kan àkọ́jáde àkọ́jáde mọ̀ pé nígbà yìí bá fún mi gbé nígbà yìí mọ̀ ẹ̀sìn sáré gbé ẹtí sunkún káàkiri ẹtí gbé ẹtí ké àwọn yóò balẹ̀ mọ́ wàhálà ti dé báyìí ìdààmú sáré dé báyìí tó ìdílé ewé ìgbà yẹn nìgbà yẹn lọ́wọ́ sí sin ìgbò tí mo lè pè ìwé àwọn àkọ́jáde tó fún mi pé nílẹ̀ wa ẹni máa gbé àbá wa àìgbà yẹn mọ̀ àyè ẹ̀jẹ̀ láyé wo fídíò ẹ̀jẹ̀ kájọ wù kájọ máa kúròsì ẹ̀ ṣáà wù. wàhálà ti ń ṣẹlẹ̀ nínú Islam. ẹ máa gbọ́ bàbá ni wọ́n ṣe ń gbọ́ ọlọ́run tí wọ́n wà lẹ́yìn. ẹ máa gbọ́rọ̀ ẹ mọ̀ pé ẹni tó ń sọ̀rọ̀ ẹ gbàdé mi náà ní fídíò rẹ̀ ń jẹ́ òun gbà kí ni ṣe gbogbo àwọn èèyàn wa nítorí ọlọ́ ó ní wàhálà ti ń ṣẹlẹ̀ nínú Islam wàhálà ò ẹ̀yin rẹ̀ mọ̀ gbọ́ gbogbo eléyìí náà lọ́dẹ̀ tún jáde tán àtàkì alùsùnà o ó ní wàhálà ṣẹlẹ̀ nínú Islam dákun wàhálà ò ní ṣẹlẹ̀ nínú Islam náà ẹgbọ́n ọ̀sìn ọmọ ẹlẹ́bọ̀ yẹn wá jáde wá láwọn ti wáìnì ọpọlọ yín ẹ̀ ìpẹ́ ti gbọ́ abẹ́rẹ́ nǹkan sí dákun ọmọ ìyá mi nù Islam wàhálà ò ní ṣẹlẹ̀ nù Islam wàhálà ò ṣẹlẹ̀ nù Islam ti wà
ok ṣé gbogbo náà ẹlẹ́bọ ń sọ yẹn sí ṣé wọ́n lẹ́rìí ni wọ́n lẹ́rìí lórí tá ń sọ ṣé náà sọ yé wọn ni kò yé wọn ṣé ẹlẹ́bọ kan lè dìfẹ́ǹdì ẹbọ tá ń ṣe ni wọ́n lè dìfẹ́ǹdì kí wàá ní kí ló ń jọ kí ló wá ń gbọ̀n wá lára wàhálà ti dénú sílá wàhálà wo ló wá dé ẹ wá gbọ́n sí ó náà kàn wá ìníyìn lẹ́yìn náà ọlọ́sàánú mi báyìí o ibùdó lè aṣáájú kí ló ṣẹlẹ̀ ẹ̀yin náà wọ́n gbọ́ gbogbo iná ẹnìyẹn náà ẹwọ bá fà yẹn ó ṣe gbọ̀n jáde sí ó ní wàhálà ti dénú Islam wàhálà olówó dénú Islam àwọn àti ẹ̀rí ìrò gan ọ̀hánà mo ti ń gbọ́rọ̀ ọmọ ẹlẹ́bọn yẹn ti ṣe díẹ̀ ẹ̀rí pé mo ti kọ́kọ́ nà wọ́n gidi olórí ńgbà kan má wọrí very soon nísìn màá kó àwọn voices wọn kan wá èmi nìkan wallahi èmi nìkan ó gbọ́ ó ti gbọ́ àbí ó gbọ́ wallahi èmi nìkan péré wọn ká ìkànnà ọmọ ẹlẹ́bọn yẹn náà ló jù mí nínú gúrùpù wọn nínú WhatsApp ohun tí mo fojú wọn rí ẹni àwọn tí wọ́n pè tí wọ́n jọ pera wọn láfà gan mo gbé sáré tá pè láfà àwọn àlùfáà tán ti ń ṣe ní ọmọ yàmá tẹ́lẹ̀ tán padà convert tán tẹ̀ láwọn ẹlẹ́bọ yẹn lọ so mo gbé wọn rìn gan ìbéèrè question ẹ̀ ọ̀kan dọ̀la ọlọ́la báyìí wọn lè dáhùn rẹ̀ ìlà kìíyàmí sáà wọn ní dáhùn rẹ̀ ìwọ ọmọ ẹlẹ́bọ tó bá jẹ́ kó jọ ẹ́ lójú dáadáa tó bá wò pé àkírú question ò lélẹ̀ fẹ́ béèrè tí a lè dáhùn ìwọ kan challenge mi pé o nídìí question yẹn màá tó padà fún yín náà kò àtàn bàbá yín tá ti dàgbàdàgbà tán sì ṣẹ́kù sórílẹ̀ yẹn kò sí kankan nu wọn tábí dáa tó lè dáhùn ẹ̀ tọ́kílẹ̀sì ẹ̀yin ọmọ ẹ̀ lè dáhùn rẹ̀ ni wọ́n bí yín dáa mọ bí tẹ́ fẹ́ wá ánsà rẹ̀ sí so èmi nìkan péré nínú gúrùpù wọn wàhálà olówó àṣẹlẹ̀ ẹnu Islam àdánwò eléyìí ní nǹkan kan ò yé wọn téèyàn bá dẹ̀ wò ń gbà mí ó máa ń da téèyàn tájá bá ń sínwín gbà mí èèyàn máa filẹ̀ ó kó máa ṣe kíni kó máa gbó lọ tágbó náà bá dẹ̀ ń fẹsẹ̀ wálẹ̀ á filẹ̀ kó máa ṣe kíni so bóyá jẹ́ nìyẹn ńlá kàbí wà á lè pé ó ẹ̀yin pàǹtí ẹ̀wà ní tábàtẹ̀ máa dá yín lòun náà ẹ̀já ká tún ilé tiwa ṣe náà ìyẹn náà Yorùbá máa ń sọ pé ká kọ́kọ́ lẹ́yọ̀rọ̀ lọ́nà ká wá fàbọ̀ wá bá díẹ̀ tó rádìẹ̀ làwọn ẹlẹ́bọ wọn ní nǹkan kan tá lè fi dẹ́rù bà wá mùsùlùmí ìwọ tẹ́sí ẹ bá yí ẹ dáadáa tó gbọ́ sílámù yé ni o tó bá yẹ pé àwọn onísúfí àwọn ọmọ sáré tẹ̀lé Tìjàníyà Kọ̀dìríyà kiri wàá ní problem pẹ̀lú ẹlẹ́bọ torí gbà ìmọye nǹkan míì tẹ́yìn gan ṣe tó jẹ́ pé táwọn ẹlẹ́bọ bá throw challenge sí ẹ̀ nílé defend ẹ̀ àìmọye tí ìsìlámù gbé wá gangan tó jẹ́ kó yẹ kó defend nǹkan yẹn smoothly ni bọ́ ò nílé defend ẹ̀ torí pé ìranù ló ń bá káàkiri inú ẹ̀sìn ohun tó yẹ kó o mójútó gan ò mójútó ìwọ gan bẹ́ẹ̀ nù ọ̀tá ń takò ẹ̀sìn gan ó ti yé yín sí ẹ̀wọ̀n ìyá mi tó wàhálà tó ń bẹ́ẹ̀ gangan tó wàhálà tó ń dé báwọn onísúfì àwọn ẹlẹ́bọ àwọn oníbídíà yẹn wàhálà tó ń dé báwọn sí nìyẹn pẹ̀lú àwọn ẹlẹ́bọ yẹn wọ́n máa parapulate nígbà táwọn yẹn bá ju question sí wọn kódà ẹni mi yóò ní àdìsí yẹn kíní kan ò sàdìsí ọkọ̀ ìwọ aláìmọ̀kan jákujáku àdìsí ló kù tí wọ́n tún fẹ́ fàbọ̀ bá láti lè fi ẹ̀rí nǹkan báyìí. bàbá ms bàbá. kẹ́ni tọ́lọ́ lẹ̀ ṣe àti gbogbo àdùsùn àti gbogbo fún pátá kẹ́ni tọ́lọ́ lẹ̀ ṣe ẹ lọ́ọ́ lè wo ms bàbá ní tiktok máa pèsè bó ti kọ́ ẹ̀ méje sí àti facebook wa lọ́mọ bàbá àbí ìdílé kan ẹ lọ́ọ́ lè wo bá bí wọ́n ṣe ń bú ọlọ́run tí wọ́n ń bú ànábì ẹ wá ní tọ́lọ́ lẹ̀ ṣe tí wọ́n bá sì ń bàbá ẹ̀ ọ̀kadà sọ yìí ẹ jáde tó ẹ máa gbọ́ o ẹ máa gbọ́ kárákùnrin yìí sọ ó ní wọ́n ó wá ń dárúkọ àwọn péjì yẹn ó tún bá wọn advertise ẹ̀rí nǹkan bá ìyẹn ò tiẹ̀ kàn mí ó wá sọ pé àwọn péjì yẹn ó ní wọ́n ń bú Ọlọ́run wọ́n ń bú ànábì ń bẹ̀ sallallahu alayhi wa sallam ó ní gbogbo wa àwa tá a pera wa lálùsúnà àtàwọn tá a pera wa ní súfí gbogbo wa àsọ̀rọ̀ so pé bọ̀ tó bá jẹ́ pé bàbá ẹnì kọ̀ọ̀kan wa náà ń bú dákun ṣáwa ló yẹ kẹ́ máa sọ yẹn fún àbí àwọn oníbídíà ẹgbẹ́ yín ẹ̀yin onísúfì ẹ̀yin oníbídíà náà ló yẹ ká sọ yẹn fún òwe pé báwọn bàbá yín tó yẹ pé àwọn náà ń bú tó yẹ pé àwọn bàbá yín náà ń bú bẹ́ẹ̀ yẹn ni gbogbo yín ó ti rọ́ jáde látijọ́ yìí kódà ẹ ti máa fi kóòtù ẹ ti máa fi lé àwọn èèyàn káàkiri bọ̀gbà tó yẹ pé àwọn ọ̀pọ̀lọpọ̀ ẹ̀yin tẹ́ ń pera yín láfọ̀ àlẹ́ nìí nínú ẹ̀yin oníbídíà yẹn ń tẹ́ máa ń sọ fáwọn èèyàn náà ni pé ọlọ́run ò ṣeé gbìjà ẹ lè gbìjà bàbá yín àmì ẹ lè gbìjà ọlọ́run wàá gbèjà wàá gbọ̀n jáde
ẹ̀rí nǹkan sìn ìyẹn náà kàn fọpọlọ yín ṣeré díẹ̀ wọ́n máa fọpọlọ ní fídíò àṣeré náà láṣà kàfíìlàlì bọ̀ oní ẹlẹ́bọ̀ ò tó bẹ́ẹ̀ kódà kiri yó ẹ̀ tó bẹ́ẹ̀ torí ẹ̀ ní tẹ́lẹ̀ fi dìbẹ́ǹdì ara ti yín gangan lọ́wọ́ ìwọ tó dẹ̀ fẹ́ máa lọ́ máa tako ilé kejì ilé tiẹ̀ gán kọ́kọ́ bọ̀rọ̀ ṣú ọ̀nà. agbára yìí ti ilé ẹ̀ wọ́n ti kú táwọn ilé ẹ̀ wọ́n bẹ̀rẹ̀ sí kàkà sí gbogbo ìwọ̀ ọ̀hún sẹ́yìn wọ́n lè ṣe ẹ̀yẹ pápá bọ̀ wá ní ọ̀sán ẹ̀yẹ pápá bọ̀ wá ní ọ̀sán pápá bẹ̀rẹ̀ kẹsẹ̀ sí ọ̀sán ẹ̀yẹ wọ́n yẹ ẹ̀yẹ wọ́n yẹ ọmọ àbá bọ̀ wẹ̀ bàbá ẹ̀yẹ pápá bọ̀ wá ẹ̀yẹ pápá bọ̀ wá gbogbo ilé lọ́wọ́ ẹ̀kọ́ lọ́wọ́ tàbí ìwé ṣe ẹ̀yẹ pápá bẹ̀rẹ̀ ẹ máa gbọ́ wọ́n fẹnu sátà òòṣà wọn ẹgbẹ́ ẹwà láìmọ̀kan ó náà fẹnu sátà òòṣà ó náà fẹnu sátà àwọn tí wọ́n tún máa ń sọ̀rọ̀ ńgbà míì gan tí wọ́n bá tiẹ̀ sọ nǹkan kan lẹ́nìtì tó máa ń sábà bá àwọn olóòṣà yín tó máa ń bá àwọn òòṣà wọn jù àwọn oníbídíà yín náà máa ń sábà ṣe àwọn oníbídíà yín gangan náà máa ń pọ̀ jù nínú ẹ̀ so ẹ wá gbọ́ tó ọmọ ẹlẹ́bọ̀ òkè ó ti wá jáde sí gbogbo ariwo tó wá ń pa ẹ́ náà sí ọmọ ẹlẹ́bọ̀ yẹn á ní ọlọ́run yín wo náà ń bú gbọ́. ẹ lọ sí méje lọ ní jẹ́ kí méje yẹn wò náà. ọlọ́run yín wo náà ń bú. kóòtù lẹ́nu. ẹ máa gbọ́ ọ̀rọ̀ kí láǹfààní ẹ̀sìn yín ju èso ọlọ́run tó jà nábì lọ. abẹ́rẹ́ ìkàwé ọlọ́run sáà ló wà. wọ́n wọlé wọ́n tún ní ṣubú tún ẹ̀sìn jáde gbogbo ìgbà tó wọ́n tó pẹ̀lú ọ̀rọ̀ kí láti ìjọ lọ́wọ́ sí gbogbo ẹ̀yà síwájú wa nínú ẹ̀sìn ní gbogbo ẹ̀yà yóò bá ẹ̀rọ tó pẹ̀lú ọ̀pọ̀ yìí. ẹ bá bá níwọ náà wọn tó bá mú wa tó bá ń rújú ìwọ náà tù náà no kò necessary kí gbogbo wa pọ̀ ńgbà míì jáde ìtì ọ̀gẹ̀dẹ̀ lọ̀rọ̀ àwọn ẹlẹ́bọ kò tó ń téèyàn yọ àdá sí yes ẹlẹ́bọ ò lẹ́rìí agídí ọkàn náà lòun tiwọn àwọn ò lẹ́rìí gangan èyí tó bá mọ̀ pé òun lẹ́rìí tó bá bí yín dá ẹ kàn jáde ẹ jáde tán fún náà lásán tán bá bí yín dáa tẹ́ ẹ̀ mọ̀ pé ẹlẹ́rìí ó dá yín lójú dáadáa lórí ẹbọ tẹ́ ń ṣe yẹn ó yẹ jájọ wàá kò. ẹlẹ́bọ ò ní nǹkan kan náà tó kí náà gba ìtì ọ̀gẹ̀dẹ̀ lọ̀rọ̀ ẹlẹ́bọ kò ń tó ń tẹ́ wọn wàá tẹ́ gbogbo àwa máa rọ́ jáde nítorí tiwọn. so ti yẹn sìn tó àánú àti wọn kàn jẹ́ àwọn ọmọ ìyá wa ló kàn ń ṣe mí torí pé tá a bá ń sọ̀rọ̀ kó ní kálukú yín ẹ gbọ́ ẹ̀sìn yín yé dáadáa ẹ máa tán pè ní islam dáadáa ẹ máa tán ṣe ń bẹ ẹ kàn wọ́n máa ṣe yánmayàmá kò ní yí àwọn ẹlòmíì wọ́n rò pa ń bú àwọn ni ṣùgbọ́n téèyàn bá ti wà nírú condition yẹn ó máa já lọ ni àánú ọlọ́run nìkan ló kù tó ti yé ń sìn tó kọ́nà bàálà subhanahu wa ta'ala kó ṣàánú wa eléyìí náà ni àkànra fi ṣera wa láǹfààní so ẹ̀wọ̀n tí àwọn ọmọ ẹlẹ́bọ yẹn sọ yẹn so ẹ̀yin ọmọ ẹlẹ́bọ a ti bẹ̀rẹ̀ nìyẹn o mo bẹ̀rẹ̀ pẹ̀lú yín mo ti ń wò yín ti pẹ́ ná bọ̀ mo wò pé òkè ẹni ká tiẹ̀ wọ́n oníbídíà yẹn gan káwọn tán fẹ́ ṣe ṣèbọ́mọ́ náà nífẹ̀ẹ́ ànábì òyà ànábì náà ń sọ látijọ́ yìí àrí kankan tán jáde àti wọ́n wá jáde ń sì wọ́n tún wá pàálù súnà ṣe bẹ́ẹ̀ láwọ̀ nífẹ̀ẹ́ ànábì tẹ́lẹ̀ ni ṣé ó yẹ kí wọ́n lè pàálù súnà kò yẹ kó pe àwa náà ní ẹkú ti láwọ̀ nífẹ̀ẹ́ ànábì torí pé a ní ẹ má ṣe mọ́lídì nàbí mọ́ ẹ náà ń tẹ̀tẹ̀ nífẹ̀ẹ́ rẹ̀ ó yẹ má dìfẹ́ǹdì ẹ̀ ká máa wò ó òun náà nìyẹn so kọ́lọ́ wa kó ṣàánú wa jàre insha Allah ta'ala eléyìí àkàrà fún yín ní preamble ní ẹ̀yẹ ẹlẹ́bọ o ẹ̀yin náà máa bẹ̀rẹ̀ sí ní máa gbà kó dáadáa sí insha Allah ta'ala gbogbo àwọn ìrújú àwọn yamayama tẹ̀ ń sọ yẹn máa gbìyànjú bí idhnillahi ta'ala a máa pílẹ̀ rẹ̀ kọ́lọ́mọba Allah subhanahu wa ta'ala kó mú wa dú wọ́n mọ̀ ya mi nù Islam má lọ ṣe mistake lọ confuse ara ẹ o má confuse ara ẹ o tí wàá wá lọ ṣe kí ni tí wàá sọ pé ẹ̀ ń táwọn ẹlẹ́bọ ń sọ kí ló ń bẹ lọ́dọ̀ ẹlẹ́bọ kí náà ń sọ èébú náà ń bú látijọ́ yìí náà èébú lẹ́lẹ́bọ ń bú tí mùsùlùmí bá máa sọ̀rọ̀ àwa máa sọ̀rọ̀ tiwa pẹ̀lẹ́rìí ni igi tẹ́ǹsì ò dáa igi lásán ni irú nǹkan yẹn dẹ̀rẹ́ àìlọ́pọlọ ló máa ń súnyàn débẹ̀ àìnírònú ṣó ti yẹn sìn torí bọ́lá ọba náà sọ o kódà ọlọ́run tún bùn àwọn bàbá yín láti kọjá yẹn ọlọ́run láì ní làákàyè ló ń dà wọ́n láàmú so ọlọ́run ọba Allah subhanahu wa ta'ala pé nígbà tẹ́ bá ń sọ fún wọn pé ń tẹ́ ń ṣe yóò dáa wọ́n máa sọ pé kọ́lù wajadna alayha aba'ana bẹ́ alfaina alayha aba'ana pé ń tá a báwọn eléyìí àwọn tá a báwọn bàbá wa tán ṣe ni ọlọ́ni awalaw kana aba'uhum la ya'qiluna shay'an wa la yahtadun bó ṣe pọ́n bàbá wọn yẹn gan olọ́pọlọ wọn sì mọ̀nà
so àwọn náà kàn ṣe ogbè àwọn kàn tẹ ayé bá ṣe bá wọn náà bá ṣe bá náà ni so dákun kí ló wá ń bẹ lọ́dọ̀ ẹlẹ́bọ tó fẹ́ mọ fi halẹ̀ máa mùsùlùmí náà so kọ́lọ́mọba Allah subhanahu wa ta'ala kó ṣàánú wa ẹ̀mọ̀ ìyá mi nínú Islam jẹ́ ká dúró báyìí so bi idhnillahi ta'ala very soon episode 2 yóò jáde kò ní pẹ́ rárá àmọ́ wọ́n sọ fún wa pé a fẹ́ tún jẹ́ kí mẹ́tọ́dù programu yẹn kó tún fẹ́ change díẹ̀ so mo fẹ́ yí steering sọ́dọ̀ ẹlẹ́bọ yẹn náà so tó bá yá a padà wá sọ́dọ̀ kiriyó náà so àtẹ̀tí ẹ ti rí pé àwọn méjèèjì wọ́n ní nǹkan kan rárá wọ́n ní nǹkan kan tàbí ẹlẹ́mọ̀ fi halẹ̀ máa wà mùsùlùmí bọ̀ ẹ̀yin ọmọ ìyá mi nínú Islam ń bi tí mo ti fẹ́ kẹ́ ẹ rí aburú tó ń bẹ lára bídà nìyẹn o pé kò ní sẹ́kọ̀ọ́ ẹ̀sìn lára yín abadan so tí ò bá ti wá sẹ́kọ̀ọ́ ẹ̀sìn lára yín àwọn nǹkan tí ò wúlò ló máa ṣe kí ni o ní ó máa dráàgì ṣòkòtò yẹn tí ó dẹ̀ máa fààyàn kó nínú Islam so torí ẹ̀kọ́ náà Allah subhanahu wa ta'ala kó ṣàánú wa kó ṣe dáadáa fún ẹ̀yin ọmọ ẹlẹ́bọ eléyìí aláwọ̀kọ́ nìyẹn ẹ watch out fún episode 2 inshallah ta'ala هذا وصلى الله وسلم على نبينا محمد وعلى آله وأصحابه أجمعين والسلام عليكم ورحمة الله وبركاته